Ladies and gentlemen, the national anthem of the newly formed Ududuwa Nation. Ọlọ́run ẹ ṣé o adúpẹ́ o assalamu alaikum warahmatullahi wabarakatuh àlàáfíà Ọlọ́run ọba kó máa bá gbogbo wa ìtumọ̀ ẹnìyẹn mo kí gbogbo wa ní orílẹ̀-èdè Yorùbá ọmọ ọkọ Yorùbá ni mí tọkàntọkàn ojúlówó ọmọ Odùduwà ojúlówó ọmọ ọkọ Yorùbá tí ò sámúlùmálà nú ẹ̀ Yorùbá ni mí Yorùbá nìran mi. Yorùbá ni mí Yorùbá nìran mi Yorùbá ni mí Yorùbá nìran mi Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ Ọlọ́run ò ní ṣe mí lẹ́ni tó máa fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀ mi nítorí pé mo gbà Islam kí n wá tàpá síran mi kí n níran mi ò jẹ́ nǹkan kan kò lè possible mo dúpẹ́ pé Ọlọ́run bá ṣe mí ní Yorùbá inú mi máa ń dùn ó kàn máa ń dùn inú mi máa ń dùn ó máa ń dùn gan tí n bá ti ṣàwárí ara mi gbá Yorùbá ni mí. Saheed Balógun ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin tèmi mo kí yín o ẹ kú gbogbo ìgbà kò ní sú wa kò ní rẹ̀ wá ilẹ̀ lérí àdébẹ̀ láyọ̀ gbogbo òde táwọn ọ̀kà tán fi di ìran Yorùbá ta wá ń ríra wa bí ọ̀tá Ọlọ́run á tú wa sílẹ̀. Gbogbo ọmọ tẹ́rọ ọ̀tá lórí ìran Yorùbá á dasán. Gbogbo ẹ̀yin orí kọ́mẹ̀ntì ayọ̀ Ọlọ́run á kọ́mẹ̀ntì ayọ̀ sínú ayé yín. Gbogbo ẹ̀yin ọmọ ìrankíran tó ṣe pé ọ̀tọ̀ lẹ́ni tó bá yà yín sùn tán gbọ́mọ àlè wá bá bàbá yín lé tẹ́ ẹ máa ń kọ́mẹ̀ntì olórí burúkú sínú Sunday kọ́mẹ̀ntì mi ẹ jẹ́ kó rí yín pé o mi ì kọ lẹ́tà sí yín o ẹ unfollow o ṣáájú ohun gbogbo ká dúpẹ́ fún Ọlọ́run ọba tó níwọ̀ ọba tó mọ̀ wá ọba tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa ọba olódù tó máa rí alábẹ́nú àǹsá sí ọba bìyẹn gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọba ilé tí ìlú kábí ajere ọba àánú ọba tí ò wò wá tí kò wò ṣe wa ó kàn ń kẹ́ wa ní gbogbo ìgbà kò wò ṣe àfáà kò wò ṣe pásítọ̀ kò wò ṣe oníṣẹ̀ṣe ó ń kẹ́ gbogbo wa ní ọba tó ń kẹ́ gbogbo àgbáláyé àsàwàjálà Ọlọ́run ò dàbí èèyàn kò dàbí yín ẹ̀yin amukun mẹ́kọ kò dàbí yín o Ọlọ́run ọba ó ju gbogbo wa lọ ẹ̀yin náà lè sọ pé ọba tá à ń retí wájú tó ń gbẹ̀yìn yọ ni èyí ti rò pé bí tẹ́yìn kọjú sí yẹn gẹ́gẹ́ lọ́lọ́run fẹ́ báyọ tọ́lọ́run bá lóun ò gba bẹ̀tà lẹ́ni tó fẹ́ mú
mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi jàre ẹ ṣé mo dúpẹ́. Public announcement ìkéde pàtàkì tí gbogbo ẹ̀yin amukumẹ́kọ fún gbogbo ẹ̀yin amukumẹ́kọ òpònú àfáà nílẹ̀ Yorùbá tẹ́ máa ń pè mí ẹ jẹ́ kó dópin látèdí lọ fún yín. Èmi ò ń ṣọmọ Lárúbáwá, Yorùbá ni mí, Yorùbá nìran mi. Mi ìwá láti ilẹ̀ Róòmù, mi ìwá láti ilẹ̀ Lárúbáwá, dúdú ni mí, Yorùbá ni mí. Yorùbá tó rí ẹ pé tí làákàyè ẹ̀ sí tọpọlọ ẹ̀ ṣiṣẹ́ tí ò mú kún mẹ́kọ. Yorùbá ni mí, Yorùbá nìran mi. Tá a bá wá rẹ̀yìn amukun mẹ́kọ tó yẹ pé ọpọlọ yín ti dàrú, tẹ́ máa pè mí, tẹ́ máa sọ̀sọ́kúsọ láti èní lọ lẹ́yìn àfáà tó bá mọ̀ pé ọmọ ọkọ Yorùbá lòun ló ní access láti pe nọ́mbà mi. Ìwọ tó bá ti mọ̀ pé orí ẹ ti dàrú, ọpọlọ ò ṣiṣẹ́ mọ́, má pè mí o, má ever pè mí rárá torí tàbí pé kẹ́ẹ̀tì ẹ̀ tí ẹ fẹ́ gbọ́ voice note anybody yín. Ẹ má bá mi sọ anything, ẹ fi mí sílẹ̀ pẹ̀lú ọba adániwáyé. Àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ tí ò ní make sense, ọ̀rọ̀ tẹ́ ń sọ tí ò ní make sense. Òpònú kan sọ lẹ́nìí, ó sọ fẹ́ mi pé nínú ìran Yorùbá àti ìran Lárúbáwá tán bá ní kí n mú kèwo ni mo fẹ́ mú, mo níṣẹ́ ẹ ṣí èrè ni. Ṣọ́ ṣépè fún yín ni ṣọ́pọlọ yín ti dàrú ni. Kẹ́mi mú kan nù ìran mi àti ti Lárúbáwá, kí ni mo wá fẹ́ mú, kí ló pè mí àti Lárúbáwá pọ̀? Ọlọ́run dá wọn níran títí wọn Yorùbá lèmi máa mú. Ló bá ní ìran ẹlẹ́bọ, ìran gbá, ìran tí ò mọ Ọlọ́run, ìran tó ọ̀dọ̀ Ọlọ́run mọ̀, ìran òmùgọ̀, ìran ó ṣàṣọ́ra dáradára. Ẹ dẹ̀ mọ̀ pé ní lọ́jọ́ ajé kájé fi lé wa ṣe bùgbé, ọmọ alájé lè ní, ọmọ alájé dẹ̀ ní gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ mi. Ojú òní tẹni kọ̀ọ̀kan wá ó rojú olórí burúkú yẹn fa mo kọ̀ọ̀kan ti fóònù ni mo ti ṣáńblọ́ọ̀kì tèmi ò pẹ́ rárá torí mi ìníbó lórí burúkú dòwò pọ̀, mi ìdẹ̀rí bá wèrè dòwò pọ̀. Ẹ bá mi pín ètò yìí kó jálé kó jáko, èní lè ní jẹ́. Ọtún ti kápá sókè, you can call me small doctor. It's your boy Gafun. Ọmọ ya ti rap. It's your boy Gafun. Public announcement, everybody. Public announcement. Public announcement. Public announcement. Tó bá lè support wa. Ọ̀gbẹ́ni yan follower. Ó kàn lè máa follower. Kó má like post wa. Tó bá lè support wa. Follower. Ó kàn lè máa follower. Kó má like post wa. Ọ̀gbẹ́ni yan follower. Unfollow go block wa. Tó bá ti unfollow wa. Ọ̀gbẹ́ni go block wa. Àní go unfollow wa. Unfollow go block wa. Tó bá ti unfollow wa. Àní go block wa. Na dem go read the caption, but they no go like the picture. What's the point? Ojú ayé, leave me jọ. Àwo fojú ayé, àwo lè lọ sọ̀rọ̀ fojú ayé. Àwo lè kú fẹ́ni tí ó lè fogọ́tà fún wa nílé ayé táwa wà láyé. Má tẹ̀lé mi mọ́ gbẹ̀yìn, tó bá lè yẹ mi unfollow mi. Iṣẹ́ tó yẹ kó gbé wá fún mi, ó ní mo gbọ́ tó lọ gbé follow mi. Well, kí ló kan rú àwa yìí? Ọmọ ológo ṣì máa ṣàyàn. 50% èèyàn bá ti gà fún wa mẹ́kí 20% tó bá lè support wa. Ọ̀gbẹ́ni unfollow wa, ó kàn lè máa follow wa. Kó má like post wa, tó bá lè support wa. Ọba Adéníwáyé ló jẹ́ kórí mi tètè. Ó kàn lè máa follow wa, kó má like post wa. Ọ̀gbẹ́ni unfollow wa, unfollow go block wa. Unfollow wa, ọ̀gbẹ́ni go block wa. Àní kò unfollow wa, unfollow go block wa. Tó bá ti unfollow wa, àní kò block wa. Ẹ̀yin tẹ́ follow wa, ẹ̀yin tẹ́ máa ń kó wa jẹ, ẹ̀yin tẹ́ máa ń jà fún wa. Ọlọ́run wa pọ́n ilé, ṣẹ́wálẹ̀ yìí tẹ́ fẹ́ràn wa. Àyìn àwòṣẹ́yìn àròyìn ẹ̀kọ́ láì bàbá yín. Láì ìyá yín rárá. Ọlọ́run kò pọ́n ilé, tó bá wù kó má pọ́n ilé. Àyìn ọmọ ológo làwa o, a ò dẹ̀ lè kàgbákò. Àyìn call me small doctor, Agbeje ọ̀gá ńlá. Aláfin ọmọ bẹ̀ta, ọmọ tó ń sọ ọmọ
ọmọ ìyá tí tó bá lè support wa ọ̀gbẹ́ni yàn follow wa ó kàn lè má follow wa kó má like post wa tó bá lè support wa a ní kó hàn follow wa ó kàn lè má follow wa kó má like post wa ọ̀gbẹ́ni yàn follow wa unfollow kó block wa tó bá ti yàn follow wa ọ̀gbẹ́ni kó block wa a ní kó hàn follow wa unfollow kó block wa tó bá ti yàn follow wa a ní kó block wa. Public announcement, everybody. Public announcement. Public announcement. Public announcement. Public announcement, everybody. Public announcement. Public announcement. Public announcement. Gbogbo ẹ̀yin ọmọ rádaràdà rédèrèdè tẹ́ ń wà lọ́nà ìtẹ́sọ pé ẹ̀ ń jà fún oníṣẹ́ lè jà fánà mọ́mọ́ sàlàsálà ẹ̀ ò ń fọ́lọ̀ ẹ̀ kórí burúkú dànù ẹ̀ kó sì dànù ọpọlọ yìí ti dàrú ilẹ̀ Yorùbá náà ń pè bí mo kí gbogbo èyí tí ẹ ti darapọ̀ mọ́ mi bẹ́ẹ̀ mi ṣe wà yìí mi ìbẹ̀rù èèyàn àyàfi ọba dániwáyé gbogbo wèrè tẹ́ ń ṣe gbọ́dọ̀ àdórí burúkú tẹ́ ń ṣe yẹn wàláì kò stop ti tèmi nítorí pé kí ni Yorùbá ni mí Yorùbá nìran mi ṣé bẹ́ẹ̀ ṣe wá san ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà ń bẹ́ẹ̀ bá san kan mí wọ́n mọ̀ sọ pé ẹ̀ ń bèsì jẹ ni ṣọpọlọ yín tiẹ̀ ti dàrú ni talent tó lè bẹ̀sìn Ọlọ́run jẹ́ ta ló lè bà á jẹ́ àbẹ́ẹ̀tì ẹ̀ kí n ro làákàyè yín pẹ̀lú tẹ́ máa ń sọ ni I'm a woman be I'm not a malaika kó máa ró nínú ọkàn yín kó máa ró nínú etí yín ọpọlọ yín tó ti jọba kó máa ró ń bẹ̀ ọmọ Fáráò kan ó kọ́mẹ̀ntì burúkú kan síbẹ̀ lẹ́nìí mo wo kọ́mẹ̀ntì yẹn ó ní ṣẹlẹ̀ ìdẹ̀nà kan lé ṣá ó ní ṣẹlẹ̀ ìdẹ̀ jẹ́ ẹlẹ́àṣá pé obìnrin mùsùlùmí tó tún wá jẹ́lẹ́à ó ń bọ́ síta ó ń sọ̀rọ̀ kò tún wá sọ̀rọ̀ lásán ó tún wá jẹ́ ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá mo wo kọ́mẹ̀ntì ẹ̀ wọ́n kọ́ wò pé mo á lọ wo profile mo ti rí pé àwọn eléyìí ọpọlọ wọn ti dàrú ṣe rí pé ìkà ni wọ́n ìkà ni wọ́n àìmọye obìnrin lẹ́ti dè mọ́lẹ̀ lẹ́ti fi ọ̀rọ̀ ẹnu ẹ ti fi kíìpù wọn dànù Ọlọ́run ló sọ pé kó rí tèmi tipẹ́tipẹ́ o ọpọlọ tèmi ti ṣiṣẹ́ ti pẹ́ ọba dániwáyé ló dẹ̀ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ló ní pé kí n tètè ṣe kíni kí n tètè sọjí pé bí kíní ṣe ń lọ yìí ògo yẹn tálẹ̀tì yẹn wọn ò ní jẹ́ kó o lò ó Ọlọ́run ló yọ èmi kì í ṣe èèyàn bẹ́ẹ̀ bá fẹ́ kú káyé yín bàjẹ́ lẹ́yìn prógámù yìí tí n bá gbọ́ téèyàn lọ pè mí máa ṣépè fún ni èpè gidi ṣé ẹ mọ̀ pé àwọn àfáà yín wọ́n kàn láì ṣẹ̀wẹ̀rẹ̀ elépè ni wọ́n àbí bẹ́ẹ̀ kọ́ máa tún bá yín fọ́ balẹ̀ àríkẹ́ fi mí sílẹ̀ pẹ̀lú ti tèmi Ọlọ́run ọba ló ní mí ìran ti tèmi ìran ti tèmi ìran Yorùbá kì í ṣe ìran tó ṣe pé ó yẹ káyé wa wà lójú kan bó ṣe wà yìí ẹ̀yin lẹ kó bá wà ẹ̀yin tó bá ti ṣe pé ọ̀rọ̀ tí mò ń sọ ó ń ta yín lára ó ń bá yé yín wí ẹ lọ adjust ẹ bá lè adjust ẹ unfollow. àmì o àṣẹ wà á ṣe bí gbogbo nǹkan tó fẹ́ bá yé yín jẹ́ nìyẹn nǹkan tó fẹ́ dọpọlọ yín rú nìyẹn wèrè kan sọ fẹ́ mi lẹ́nìí a gbọ́dọ̀ kúnlẹ̀ kì í ṣàṣàyẹ àṣà Yorùbá ni kò bẹ́sì mu kò tẹ̀sìn wá kò ṣe gbá kò ṣàwo mo wá ń sọ nípa pics Lárúbáwá tí wọ́n sẹ́ndì ní last year tí ọlọ́pàá yẹn tó dọ̀bálẹ̀ bóyá ọba wọn ló ń kí tó tún nu bàtẹ́sẹ̀ ẹ̀gbọ́n tó pònú wá sọ ni òpònú sọ fẹ́ mi pé Lárúbáwá náà náṣà tiẹ̀ àṣà títí wọn nìyẹn ìwọ́de sọ fẹ́ mi pé àná mọ́ sàlàsálà sọ pé àwọn àṣà kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ń bí mo ní sọ wà ní àdìsí mo ní sànà bí sọ pé Yorùbá mo lórí yín ti dàrú ọpọlọ yín ti yí mo ní sànà bí ò wá báwọn ọ̀ràn ẹ̀wì
ìyí táwọn sọ yẹn ẹ ti ṣí èrè sẹ́. Ìyí tí ò bá ti fẹ́ parẹ́ máyé lára tọ́pọ̀lọ́ ò bá ti fẹ́ dàrú tẹ́ bá tún pè mí ẹ máa lanà níbi tẹ́ bá wà. Ẹ dà fáìsì yín mú. Mi ì lè parí prógámù kọ́mọ kan wá sórí WhatsApp mi kó lọ ṣe voice note tàbí kó pè mí kó máa sọ̀rọ̀ òṣì. Kẹ́ wá sọ pé kẹ́mi ì lè fílẹ̀ o torí Yorùbá ni mí ọmọ ọkọ Yorùbá ni mí kò ní dáa fún gbogbo yín bí tẹ́ bá wà. Àlàkáìsí gbogbo yín. Ọlọ́run bá ti gbé mi dìde ẹ̀ẹ́dẹ̀lẹ̀ lé mi wọlé. Iṣẹ́ tọ́lọ́run bá gbélé mi lọ́wọ́ ni mò ń ṣe. Ẹ̀yin olóṣìkà burúkú yìí. Ìgbà tẹ́mi ò ti wà nù bondage ẹ̀sìn yín. Kí n wà lójú kan tọ́kọ bá dé irú ti tán o epo ti tán o àárín nǹkan kan ra o. Ìyẹn lẹ fẹ́ káyé tèmi rí ọba adániwáyé ló rìn mí níṣẹ́. Gbogbo ohun tẹ́ bá rò sí mi á jẹ́ ti yín á jẹ́ tọmọ yín. Kọ́ ló ń wọlá pé àtìgbà tí mo ti ń ṣe prógámù láti 2021 àbí 2022 ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti jèrè. Most especially èyí tí mo tún jáde láti bí oṣù kan sí oṣù mélòó sìn. Gbogbo àwọn tẹ́ ẹ dè lọ́lọ́run ti ń lò ní sábàbí náà ti ń tú wọ́n á dẹ̀ tú tán. Àrò ọmọdọ́mọ yín ló máa rá sínú ìdè. Bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣí èrè táyé yín ò fẹ́ dàrú ẹ má pè mí mọ́ o. Tí n bá fi nọ́mbà mi sílẹ̀ mo fi sílẹ̀ fọmọ ọkọ Yorùbá mo fi sílẹ̀ fáwọn olólùfẹ́ mi mo fi sílẹ̀ fáwọn tó ń fetí Yorùbá gbọ́ mi. Ìyí tí mo sọ lánàá mo pa àlọ́ ṣáájú ìjà ni àtàwọn kọ̀ọ̀kan ti máa ń sọ ṣe rí lọ́wọ́ yìí wàláì ẹ unfollow. Mo ti balance o wàláì mi ìgàtàn rárá mo balance pẹ̀lú yín ni. Ẹ bá ṣe bí olórí burúkú àrà sán pa yín bí tẹ́ ẹ wà. Òun ni mo ṣe sọ yí pé wọ́n mọ̀ ẹ̀yin tí wọ́n ti dórí yín mágolo. Àwa generation yẹn ọpọlọ wa ti ṣiṣẹ́ torí àwọn ọmọ títí wa ìyà táwa ń jẹ ìyà àtúgbọ́dọ̀ sọ káwọn ọmọ wa jẹ. Ẹ̀yin aṣòṣì máa mọ̀ ṣẹlẹ̀ yà fádà ṣẹlẹ̀ yà mọ́dà ṣẹlẹ̀ yà sister. Mo kí gbogbo èyí tá a jọ ṣètò lánàá o mo dẹ̀ kí gbogbo àwọn tí wọ́n ti pè mí lẹ́nìí. Oríṣiríṣi ìjábá sister pè Eleha pè wọ́n ṣàdúrà. Ìgbà tí wọ́n gbọ́rọ̀ mi yé tá a bá rẹ́ni tó sọ pé ìtí mò ń sọ yìí bóyá wọ́n fi tàbùkù ẹ̀sìn o wọ́n fi ń bú ẹ̀sìn o àwọn ọ̀tá Ọlọ́run kan ló sásá bẹ́ẹ̀ o àwọn ọ̀tá kìíní kan ló sásá bẹ́ẹ̀ ẹ̀yin náà lọ túra yín ṣe. Wọ́n lẹ́ni tó bá ṣe ohun kọ̀ọ̀kan ló máa ń kíyèsí ẹ̀ǹkùlé ẹ lọ túra yín ṣe shake yourself. Èmi ò ṣẹ̀sìn máṣùmátọ̀ ń tèmi sẹ́ ní tèmi ni mo sọ o torọ́ bá dá ni wáyé dá mi ní dúdú kò dẹ̀ fàyè ni mí lára. Tọ́lọ́run bá tún wá sọ pé kí n ṣe Islam tọ́lọ́run tún pélé ìkan mi ẹ̀ tún gbọ́dọ̀ fi nira kún fẹ́ mi. Ẹ lè máa fi kún fáwọn ìyàwó yín lábẹ́ aṣọ o ẹ lè máa fi kún fún wọn nulẹ̀ o bò èmi reject àrọ́mọdọ́mọ mi ò ní jìyà. Ẹ ṣé mo dúpẹ́ Adéwálé àti gbogbo yín pátá. Bébí ṣe wà yìí mi sínú ẹni tí follower lè máa push tọ́rọ̀pọ̀lọpọ̀ sọ pé ó ti ní viewers ó ti message ló ń push ẹ̀. Gbogbo èyí tẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀ lọ tọ́ rasta fúnláì ṣé viewers ló ń sọ̀rọ̀ sí mi lẹ́nu gbogbo ohun tí mò ń sọ yìí àbí message ló ń sọ gbogbo ohun tí mò ń sọ yìí jáde. Wọ́n ní bẹ́ẹ̀ yàn bá kọrin bórin náà dùn ṣe bó ní tòun fetí ara ẹ̀ gbọ́. Ẹ̀yin ọlọ̀tẹ̀ burúkú onílara yìí àwọn alábòsíkáyín gbogbo ẹ̀dá tó bá sọ pé kẹ́mi máa mú for life mi ẹ̀yin lẹ máa joyè ẹjanú kànga tẹ́ máa yí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Eleha tẹ́ ẹ dúró tán tẹ́ ẹ ga tán tẹ́ ẹ balance. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ẹ bá rẹ́nìkan tó ń tẹ́tí sétò yìí tó lè appreciate tẹ́ ẹ ń pín káàkiri ọmọ ọkọ Yorùbá ní Yorùbá lèmi ń sọ̀rọ̀ lé lórí sí ẹ fáyẹn síbi díẹ̀ fún mi. Yorùbá ni mò ń sọ̀rọ̀ lé lórí èmi ò sọ̀rọ̀ ẹ̀sìn mi ì dẹ̀ sọ̀rọ̀ Lárúbáwá àwọn èèyàn ti tèmi lèmi ń bá sọ̀rọ̀ ìran mi Yorùbá ni mò ń bá sọ̀rọ̀
Yorùbá ni mò ń bá sọ̀rọ̀. Ẹ ṣé mo dúpẹ́ Jáde Ọlájídé. Ẹnìkan wá lè pè mí lẹ́nu mọ́. Wàláì mẹ́tàlá yín ò tó bẹ́ẹ̀. Gbogbo orí burúkú tẹ̀ ń ṣe kiri. Àti ní kọ̀kọ̀ àti nígbà àti lọ́ọ̀láì. Wọ́n wá fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yẹn. Wọ́n fi wá sọ pé ẹ ṣe bí kan náà ní ẹ̀sìn yín ni. Àwọn Kasmo Media gan tún gbórí wọlé síbí o. Ẹ káàbọ̀ sórí ètò. Ọlánrewájú ẹ káàbọ̀ mo kí yín. Ẹ wá ń ṣe bí olórí burúkú ẹ ṣe bí wèrè. Èmi ò máa sẹ́ǹdì. Wàláì mi sẹ́ǹdì. Mo ti sáìn. Mo ti tá tán. Ilẹ̀ Yorùbá là ń sọ. Ilẹ̀ Yorùbá là ń sọ̀rọ̀ ẹ̀. Ṣé ẹ̀jì tá à ń lọ tá à ń kówó lọ yẹn? Ṣé tọ́rísìmù kọ́ ni? Tọ́rísì lẹ́sẹ̀ntà kọ́ ni? Ilé àpéwò kọ́ ni? Ṣé báwọn modernize tí wọ́n ni? Ẹ wá ń ṣe bí olórí burúkú tá bá ń bá yín sọ̀rọ̀. Ẹ máa ṣe bíi pé ọ̀dọ̀ yín nìkan lọ́lọ́run wà, bíi pé ká sọ pé ẹ̀yin ni pí Ọlọ́run. Ojú apá bàtà apá jẹun etí ẹ̀. Orí yín ti dàrú. Gbogbo díìnì ẹ kó díìnì jọ ẹ dalúrúpọ̀ mọ́ ṣàpá ẹ jẹ́ kó rí ọmọ Yorùbá sẹ́tù ẹ jẹ́ kọ́pọlọ wá ṣiṣẹ́. Ọlọ́run wá gbà wá kan dìde pẹ́sẹ́ àná àwọn tó rí wọn ò pé yẹn títí wọn ò jọ wọn lójú tí wọn ò ríran wọn pé àníkan làwọn tí wọ́n ń dojú ìjà kọra wọn yẹn ìwọ lóbìnrin ò tún wájú obìnrin lásán máa lọ tẹ̀ sí wọn lójú. Rí yín ti bàjẹ́ ẹ máa jà séde elédè. Kò mọ kìdí kan pè kò pé kìdí kan dáadáa ṣéde yín ni ẹ̀yin amukun mẹ́kọ. Wọ́n gba èdè lẹ́nu wá wọ́n gbàṣà wọ́n tún wá fẹ́ gbọ́n tó ń jẹ́ran kò jọ́ àtijọ́ tẹsẹ̀ bọ́ kòtòkòtò wọn náà. Hello. Wàlékùn sálàmù. Nẹ́tíwọ̀kì ọ̀dọ́ yìí ò dá bóyá kẹ́ pé kádà. Ẹ máa sọ àwọn ọ̀rọ̀ wèrè kan ẹ rò pé ẹ lè fi ọ̀rọ̀ hàn sẹ́mi lára kó jẹ́ key point kò jọ́. Ẹ sí bẹ́ẹ̀ ń gbà tó bá dá ni wáyé ń ṣẹ̀dá mi ohun tó lóun ni mo fẹ́ ṣe ni mò ń ṣe yìí. Tó bá ṣe pé àáfàá kan ló bá sọ fún mi pé lọ bojú o, àáfàá àkọ́kọ́ ló sọ fún mi pé máa sí lọ́hùn o, àáfàá àkọ́kọ́ ló sọ fún mi pé kí n chúùsì ẹ̀sìn kí wá ní problem yín. Ṣe ẹ̀yà wèrè ni? Ṣé ilẹ̀ fẹ́ jọ́ọ̀jì ni? Ṣé ilẹ̀ fẹ́ dájọ́ ni? Ṣé ìlọba tó ṣe pé ọba tí òwò ti wà tí òwò ti ṣe tó ń kẹwa ṣé yìí gan pé ni? Ṣé ẹ pé ni? ṣáyé yìí dáa ni? ṣé ẹ jẹ ni téèyàn ń rí tínú èèyàn ń dùn ni? ẹ̀yin ẹni àìjírí ẹni àìjíkò ẹni àìjírí padà lọ sùn. Èèyàn burúkú ni yín. Tó bá rẹ́lòmíì nínú ibẹ̀ ó yẹ kó wọlé kó padà lọ sùn ni. Ẹ wá ń kọ̀ndẹ́mù ara yín gbogbo àwọn àfáà tó bá ti dá tó bá ti sòótọ́ ọ̀rọ̀ ẹ̀ ní àfẹ́ ẹlẹ́bọ ni. Ẹ bá fẹ́ kú tẹ bá fẹ́ kú ọmọ Ọ̀rúnmìlà ni mí o, ọmọ Odùduwà ni mí. Báyé yín bá fẹ́ bàjẹ́ kó bàjẹ́. Ìran mi ní tẹ́nítẹ́ní tẹ̀kísà ń ta tàn. Èmi ò dẹ̀ lè fọwọ́ júwe ìní fọwọ́ sí júwe lé bàbá ti tèmi. Ó yẹ pé padà Mustapha. Hello. Ẹ káàbọ̀ sórí ètò. Hello, Ajé. Náà. Program náà ó wà hàn báyìí mo yẹ kí o pick off. Mo ń ṣe program lọ́wọ́ ni. Okay. Ta ló ń sọ̀rọ̀ ni? Ta ló ń sọ̀rọ̀? Fún kálukú ní freedom kó tiẹ̀ kéèyàn tiẹ̀ jókòó kọ́mọ Yorùbá jókòó kó dánú rò báyìí. Irọ́ ni. Kó ṣá ti jẹ́ wèrè tẹ́yìn ṣe yẹn ni ká máa follow mi ò lè follow yín o. O ní mi ìfọ́ fẹ́ dé bọ́dí yín wọ́n mọ̀ pò ní mò ń ṣe. Láti starting from today ẹni àáfàá kan tó bá pè mí tó tiẹ̀ tí wọ́n fẹ́ bá yí ara ẹ̀jẹ̀ tó jẹ́de Lárúbáwá ló kọ́kọ́ lọ sọ ayé ẹ̀ máa laná ni. Torí Lárúbáwá kì í ṣèdè mi ń gbọ́ ìmí tó bá pè mí báyìí
so sukuru ama ẹ á bẹ̀rẹ̀ sí ní ṣèdè yẹn Ọlọ́run dẹ̀ ti sọ pé òun ò ní gbó jíṣẹ́ dìde á jíṣẹ́ yẹn gẹ́gẹ́ bí èdè wa ni tí n bá sọ pé èmi ò gbọ́ yín o èmi ò lọ lé kéwú mi kéwú èdè mi tí mo gbọ́ ni kẹ́ ẹ sọ ṣebí ohun téèyàn bá mọ̀ dájú náà ní fírẹ́jẹ́ ẹ wá wo pòtá wà gbogbo bébí ṣe ń pàlù báyé tí ò sí títì tí ò sí dán tí ò àwọn àfáà kan wà tó ṣe pé inú wọn ń dùn ni ẹ wá rò pé ilẹ̀ bíbà yìí ó lè dilẹ̀ lárúbáwá irọ́ lẹ pa Yorùbá ni bí Yorùbá ni wá ẹ̀ ń sọ fọ́nà ọba tó pin bẹ́ẹ̀ ẹ̀ ń sọ pé kò mọ̀ pín ni ṣé kò rọrùn fọ́nà ọba adániwáyé pé kó ṣe gbogbo wa lélédè kan ta nìyíná ẹ lò ó. Hello. Hello. Mo ń ṣe program lọ́wọ́ ta ni. Ìgbà tí fóònù wà tí ó wà fèlébù lẹ ṣe fi kọ́ ọ̀dà mi láàmú. Ká má pàdé mọ́. Èmi tẹ́mi ò ráyè no nonsense ni mi ráyè o bóyá wọ́n rán wọn wá pé kó máa fi kọ́ ọ̀dà mi láàmú kí n má bàa sọ tẹnu mi ní ti dàrú tóbìnrin bá ti wá dìde nínú ìran Yorùbá yìí tó àgàgà nínú ẹ̀sìn Islam tóbìnrin bá ti dìde ẹ máa gbógun tì í ni gbogbo ogun tẹ́ ẹ bá gbé ti yín ni ẹ lọ gọ́gù tèmi ọba ìlú kan lèmi náà mo dúró tán mi ń ga tán rárá ẹ bá fẹ́ ṣe wèrè kẹ́ ṣe síwájú mo ń pẹ̀pẹ́ yín ni gbogbo bí mo ń ṣe látijọ́ mo ń pẹ̀pẹ́ yín ni ẹ tètè lọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń jẹ́ díìnì èmi ò mọ̀ yín o I'm a Muslim Yorùbá dẹ̀ ni mí tẹ́nìkan bá wá tó wá ń sọ sítórì olórí burúkú kan fún mi starting from today wàláì ohun tí màá sọ sínú ayé onítàn wọn á rìn wọgbó ni. Jẹ́ kí kálukú lè dáwò pé ọmọlúwàbí lòun abáyé tòun ṣe fẹ́ rí leléyìí gbogbo àwọn ìyàwó yín lẹ dè mọ́lẹ̀ ẹ jẹ́ kó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ dé ìyàwó òjẹ́ ní ṣe bẹ́ẹ̀ fẹ́ kó go wọn búyọ ni ẹ wá ń wò pé irú eléyìí tó bọ́ta tí irú ìyàwó ń bá rí irú eléyìí ibi táwọn dè mọ́ àmàjá Ọlọ́run á bí yín àdàbí àyàfi ẹ̀yin fẹ́ máa káṣà alárúbáwá kí ìyàwó yín má ṣiṣẹ́ ṣe rí pọ́ ọpọlọ yín ti dàrú ọpọlọ yín ti lọ Ọlọ́run gbé kálukú pẹ̀lú àṣà àti ṣí ẹ̀ ilẹ̀ bíbà ìjọlẹ̀ lárúbáwá àbẹ́tò ètò wà lórílẹ̀‐èdè yìí ṣé tó wà Nàìjíríà ìbí ti lárúbáwá àwọn táwọn ti gbọ́n títí wọn ṣebí kọ́là kan pè wọlé ọkọ wọn ló ń ṣiṣẹ́ ló ń ṣe gbogbo ẹ̀ ẹ̀yin ò ṣe bá báyàwó yín ṣe bẹ́ẹ̀ bí ìyí tó bá wá dùn ní ọ̀rọ̀ lẹ máa mú èmi ò ń ṣe liability o tọpọlọ yín ò bá ti dàrú mi ń ṣe liability kọ́ ló ń sọ business mi di ńlá ju bó ṣe wà lọ ni ká ẹ má rò pé bóyá ẹnìkan comment pé ìgbà tí ò níṣẹ́ kò ní ìyálà yá ẹ mo lù yálà yá ẹ pa wọ́n ní bílé bá san bílé ò bá san àwọ̀ là ń wò mo rò pé ṣí èrè èmi ò sínú ẹni tẹ́ ẹ lè wẹnu sí lára o mi ìsínú ẹni tẹ́ ẹ lè wẹnu sí lára torí mi kọjá àyè mi tó bá jẹ́ sí òdà wá pọ̀ ń sì kò ní dùn mí ẹ ti báyé gbogbo wọn jẹ́ ẹ jẹ́ kó lógòrógòlò èmi wá tí Ọlọ́run máa lò mí sábàbí tí gbogbo wọn á já nínú ìdè tẹ́ dè wọ́n mọ̀ yẹn àti wọ́n ká sí lọ́hun ká pọ̀ lọ́hun à ń bẹ̀ ẹ́ ni. Hello. Wàlékùn sálàm. Wàlékùn sálàm ẹ káàbọ̀ sórí ètò. Ẹ rà mà. Mo ń gbọ́ prógámù yín nísìnyí. Orí ètò mo wà. Wọ́n rí kí bóyá àwọn kan ti sọ inú wọn bá ń sọ̀rọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ láti bàtẹ̀ ní last time. Ṣé ẹ fẹ́ dá sétò ni? Òun ní ẹ ti sùn pẹ̀lú àwọn èèyàn fa. Sùúrù náà ni àmọ́ ṣáàbí tọrọ dé ìkó gba sùúrù mọ́ àná èèyàn ò lè máa kọ̀ǹtró mi wọn ò lè máa kọ̀ǹtró mi ń ṣe ìyàwó ilé wọn. ẹ̀yin náà fi sùúrù ẹ̀ sùúrù sí ẹ̀ tó gbé ní náà lọ́wọ́ ìgbésẹ̀ bá ṣe.
tí wàá di pé wọn torí pé bóyá káwọn èèyàn lè bá lákàbà kan fojú tuntun náà lọ́wọ́ fún oníṣòro. mo ti gbọ́ ẹ ṣe gan tí n bá wá ń fi tọlọ́hún ṣe kí n torí tọlọ́hún kí ẹ̀ ń dẹ̀ máa sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà Facebook á dé afẹ́ni tó ṣe Facebook tó ṣe YouTube tó ṣe Instagram tó ṣe Twitter ẹ̀yin ìka burúkú yìí ìka níyín tẹ́ ẹ̀ bá kí ń ṣèkà à ń sọ̀rọ̀ pé kí peace reign kán yérí sí yín wí ẹ wá ń ṣe dáadáa bí ọbẹ̀ ọlọ́kà ṣebí kọ́ ọmọ bọ́mọ bá yí ọmọ bá fẹ́ bàjẹ́ tàbó fẹ́ ṣe rere ní kálukú ṣe lórúkọ ṣebí wọ́n mọ̀ yín wọ́n dẹ̀ mèmí náà mo mọ̀ dílé mi ìran ti tèmi lèmi ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ká ẹ má kú kì í ṣe pé mo gbọ́dọ̀ mi gbé ètò kalẹ̀ ẹ̀ sì kí wọ́n sọ pé ẹ o ìsìláàmù yẹn o ẹ gbọ́dọ̀ bá wọn ṣe mọ́ o ìsìláàmù yẹn kì í ṣọ̀nà o èmi tí mò ń ṣe mo kàn ń rọ́jú ṣe ni o mi sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè tàbùkù ọ̀rọ̀ Ọlọ́run kò sẹ́ni tó lè tàbùkù ẹ̀sìn kankan ẹ̀yin lẹ́lẹ́nu jábọ́ ẹlẹ́nu já wáyà lẹ́ máa sọ bọ̀rọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ ẹ jẹ́ kán máa fúláàgì bọ́lọ́run ṣe máa fúláàgì rí ayé wọn nìyẹn mi ní wo ṣe mọ́ wàláì mi ìwojú ṣe mo ti sáyìn pẹ̀lú yín àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ tán ni àwọn viewers ni àwọn kinní kan ni wàláì mi mo fi jọ́ ti máa pàrọ̀ mo fi búra mi ìmọye viewers tí mo ní mi ìmọye èyí tẹ́ ẹ̀ follow mi ìmọye ní like kò sí ìdọ́kàn mi ìgbà tí mi ìfàníyàn owó gbé kalẹ̀ òótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ fẹ́ gbọ́ yẹn torí tẹ́nìkan bá ti dìde ìṣọkùnrin ìṣobìnrin tó bá ti gbọ́ òótọ́ dání ẹ̀ fẹ́ gbé lulẹ̀ ẹ̀ lè rémìíràn lulẹ̀ o back to sender ló máa jẹ́ fún yín back to sender ló máa jẹ́ fún yín tàbá fẹ́ sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ ẹ máa mú ọ̀rọ̀ ẹ máa twist ọ̀rọ̀ ẹ máa fi ọ̀rọ̀ ẹ máa fi wọnú ara wọn mo rò pé orí yìí ti gbálẹ̀ lẹ́yìn máa ń dìsù bẹ́ẹ̀ bá rẹ́rìn ẹ̀ gbóhùn irin ni mo ti sọ fún yín pé ọmọ ọkọ Yorùbá ni mí Yorùbá pọ́nbélé ni mí èdè mi rèé nítorí pé Yorùbá ṣàfẹ́ rógo ẹ̀ lò inú ẹ̀yìn kan láti ìsàlẹ̀ ẹkùn ẹ̀ ní bọ́m̀bẹ̀ ẹ wo bí ti gbogbo ẹkọ́nọ́mì délé ni sọ pé 500 rèé pé wọ́n ń lọ sí skul a máa sọ pé ẹ fáwọn lówó sí o torí ohun táwọn fẹ́ rà kò tó nǹkan kan o woman kan pè mí lẹ́nìí kọ́ lọ́n bá mi ṣàánú wọn níbi tó bá wà woman yẹn ń sunkún ni ètò yín lòun ẹ gbọ́ wọlé like ẹ gbọ́ wọlé share ẹ gbọ́ wọlé love ẹ gbọ́ wọlé wọn flag ni bọ́lá ń ṣe máa flag gbogbo orí ayé wọn nìyẹn woman ẹ ń jẹ́ kó yẹ pé òun fẹ́ ṣiṣẹ́ ọkọ òun ò jẹ́ kóun ṣiṣẹ́ kó dé ẹ máa flag dáadáa wọ́n ṣe máa flag rí ayé yín nìyẹn ẹ máa flag ẹ flag pé ìgbà táwọn èèyàn ń wò àwọn ọ̀ràn tẹ̀bí máa gbọ́ mi yé ìgbà tí wọ́n ń ṣọlọ́pọ̀ lọ́ dàrú bíi tiyín ìgbà tí wọ́n sọ lẹ́nu débi pọ́n máa ṣàpòyàkọ́ ẹ̀ ń wálé ti tèmi àti mọ̀ ẹ̀ parẹ́ sọ́nà ẹ̀yin akóṣìbérò orí má nàjí ẹsẹ̀ lòṣìwà ẹ máa sọ pé lè wọn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bá ti mú ewé o bẹ́ẹ̀ bá ti mú nǹkan kan pọ̀ mọ́ ẹbọ ni ṣé bí wèrè wọn náà lọ́wọ́ láńláì náà ń wókọ́ aláǹgbá kiri náà ń wórí aláǹgbá kiri ẹ wá mú títí wa ẹ rọdà sẹ́yìn gbogbo ògùn lárúbáwá náà ń kó wá bí wátà gbogbo ẹ̀lẹ́ ń kó wá bí báyìí wátà bẹ́ẹ̀ ṣe ń ta bàtù lẹ́ńtà tí ò bá tù àwọn aláìlójú tí àwọn ọlọ́pọlọ dàrú ó lè níyìn owó ògo lẹ fi ń wọ ògo lẹ fi ń pa àti gbọ́n ọpọlọ wa ti ṣiṣẹ́ làákàyè wa ti gbọ́n àwọn ò fọ́ fún yín mọ́ àfọ́ fún yín tó bá tún wá dáwọn àfáà kan tí wọ́n dúró tó ń ṣe business wọ́n á ní wọ́n ń ṣe ní ọlọ́run wọ́n ń ṣe ní ọlọ́run àwọn eléyìí ò ń ṣe ní ọlọ́run wọn ò mọ̀nà gbogbo wọn ló máa dàbí títí yín ẹ̀yin tẹ́ ń fò ṣiṣẹ́ sí tó bá ṣẹ̀ṣẹ̀ pé ẹ̀tún kọ́ bá gbogbo àwọn wèrè tó wà lábẹ́ yín sì kò ní dùnyàn ẹ máa bẹ́ mi sòṣì ọ̀rọ̀
èmi ò sínú ọmọ yín omi ìdẹ̀ sínú ẹbí yín. Peace gbọ́dọ̀ rẹ́ni nílẹ̀ Yorùbá. Peace gbọ́dọ̀ rẹ́ni nílẹ̀ Yorùbá. Gbogbo ètò mi tí mò ń ṣe, gbogbo bí mo ṣe kìpọ̀ fún kìrìsìtẹ́nì tó láyé, mi ì rí kìrìsìtẹ́nì kan tó pè mí tó bá mi jà. Bí mo ṣe kìpọ̀ fún oníṣẹ̀ṣe tó, oníṣẹ̀ṣe kankan ò pè mí kó bá mi jà. Wọ́n á pè pé Ọlọ́run á tán wọn láyé ṣe, ẹ tẹ̀síwájú, òótọ́ ọ̀rọ̀ lẹ́ ń sọ, àwọn kan dánú àwọn Ọlọ́run á tú wọn láṣìírí. Ẹ̀dẹ̀ ni wọn sí lójú ọ̀nà, orí yìí ti dàrú sẹ́. Wọn sí lánàá, inú iná ni wọ́n ń lọ, ìwọ ló dáná. Bọ́lọ́run bá wá jù wọ́ sínú kànáà tó tún sọ iná sí ẹ. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ gbọ́ná tọ́lọ́run fi wọ́n sálùjọ́ náà. Ó wá lọ fi àṣà Yorùbá ìṣe Yorùbá òfin wé ti Lárúbáwá. Ẹ̀yin aṣòṣì máa mọ̀ ọlọ́pọlọ dàrú, ọlọ́pọlọ mukun mẹ́kọ. Akílù yìí ti dorí kodò. Gbogbo ọmọtẹ́mọ̀ náà báyìí ìmọ̀ pẹ́kẹ́ lè báyé ìran yín jẹ́ ni. Ìmọ̀ fìrìà ọ̀nà lẹ́lọ́kọ́ ẹ̀ẹ́dẹ̀ sọ pé ilẹ̀ wà lójú ọ̀nà. Gbogbo àwọn ọmọ lẹ́ti trade wọn lẹ́ti jẹ́ kí ọpọlọ àwọn ọmọ yẹn kọ́ máa rí àgbàlagbà báyìí kọ́ máa lè respect wọn. Àwọn ọmọ tèmi ń kúnlẹ̀ fún mi, wọ́n dẹ̀ dọ̀bálẹ̀, mo dẹ̀ ń kí wọ́n lóríkì. Yorùbá ni mí, Yorùbá nìran mi. Bẹ́ẹ̀ Ọlọ́run nìkan ni, Ọlọ́run nìkan lọ́ba tá a máa ń forí balẹ̀ fún. Mo ní ṣé ìdọ̀bálẹ̀ dàbí, ṣé ìdọ̀bálẹ̀ jẹ́ sùjúdù, ìkúnlẹ̀ jẹ́ sùjúdù, ìkànnì yín tọpọlọ tí yín bá pé ẹ mọ̀ pé àwọn kan náà sásá bẹ́ yín ni wọ́n ń pùṣì yín síran yín. Àwọn náà ní ẹ máa lọ yẹ lẹ́yìn kó wọn ò gbọ́dọ̀ ṣe yìí kí nǹkan tí wọ́n má bàa káàkiri gbogbo ayé, kó ṣe lè já wọn nìkan, kó lè já wọn nìkan, kó lè já wọn nìkan, kó ṣe lè já wọn àyí nìkan ṣẹṣọ. Ihun tẹ́yìn bá ti sọ báyìí, ihun tẹ́yìn bá ti sọ òun la bẹ́gẹ́. Àwa ti já o, èmi tiẹ̀ ti já ti pẹ́, mo ti já. Ọba adániwáyé ló kọ́ mi gbọ́n pé eléyìí máa wúlò fún àwọn nǹkan tí mo fẹ́ lò ó fún. Kẹ́ ẹ máa bọ̀ kí ilẹ̀ máa rọ́ gìrìrì kó jẹ́ yìí nìkan. Ọpọlọ yìí ti dàrú. Ilẹ̀ Yorùbá náà ń pè bí. Ilẹ̀ Yorùbá náà ń pè bí, kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣayé yín. Àní mo tún wá ń sọ fún. Mo ní ní ìsìn. Yorùbá ló lágbádá. Ọ̀lẹ́tẹ̀lé àfà. Òun làwọn Haúsá máa ń wọ̀. Wọ́n máa rán aṣọ wọn báyìí tó máa balẹ̀ ni. Yorùbá ló ní ká gbádá báyìí ká gbọ́dà ń ṣíkí. Ló bá ní Yorùbá Haúsá ló lágbádá, mo ní ó dáa. Lárúbáwá ló ní jàlábíà, mo ní mo fẹ́ bẹ́ẹ̀. Yorùbá ló ní abetí ajá, mo ní bẹ́ẹ̀ ni. Mo ní ní ìsìn tí tẹ́nìkan bá wá wọ abetí ajá tó dé fìlà tó wọ dàńṣíkí tó dé fìlà abetí ajá, kó wá filẹ̀ kẹsọ́rùn, kó fi sọ́wọ́, kó wá mú ọ̀pá, kí lẹ máa pè? Yóò sọ pé onítọ̀hún joyè nu. Iṣẹ́ rí pórí ọpọlọ ẹ ti yí, kò mọ nǹkankan. Wọ́n ti fi búrẹ́dì kó lómi ọbẹ̀ jẹ. Ìwọ wá sọ pé àṣà Yorùbá, àṣà Lárúbáwá ni káwa tẹ̀lé. Ṣé ìgbà mo ti wá ń sẹ̀ sí Lárúbáwá yìí kí n wá sọ lẹ́nu? Kí n sọ lẹ́nu? Ara yín náà nìyẹn. Ọlọ́run ò ní gbà fún yín. Yorùbá gbà tú sílẹ̀ by fire by force. Ojú yín ló dẹ̀ ṣe bá ṣe. Ojú yín ló máa ṣe ìkà níyín. Ìkà níyín. Tẹ́ ẹ̀ bá wá jẹ́ kà. Àwọn pípù yìí nílùú Jésù lọ́hùn. Ó ní iye táwọn yẹn náà ń kó lọ tí wọ́n ń lọ fún tourist center wọn. Ilẹ̀ Lárúbáwá àwọn náà ṣe tiẹ̀. Wọ́n ṣe tiwọn bẹ́ẹ̀. Ẹ wá wo Ànábì Sulaiman alayhi salatu wasalam, ìyàwó ẹ̀ Balikisi, alága kìíní kankan, alága wúrà. Ṣe bí ilẹ̀ Yorùbá bíbà yìí ló kú sí. Ibi tó pọlọ yín ti tó àbí Ànábì Ismail àbí kí ni mo ti pè é sí? Ṣé Ismail náà ti ẹni bí ọtí ẹ mọ́kọ ẹ̀? Ṣé kìí ṣe ilẹ̀ Yorùbá ń bí ni? Ẹ̀yin náà lè demarcate yẹn káwọn èèyàn máa wá wò. Lè ṣerú gbà tó pọlọ yín ti lọ. Gbogbo ọmọ tó tẹ́ ẹ mọ̀ tó yẹ kó ṣe pé làákàyè ti Yorùbá kẹ́ tún ògbé kí ló tún kù tẹ́ tún lè ṣe. Tẹ́ ẹ bá ṣerú yẹn táwọn náà wá ń pè wò níye tá a máa pa nílẹ̀ Yorùbá yìí.
bó ẹ̀ ní ṣerú ẹ̀ alábòsí ni yín ìkà ni yín abayé aláyé jẹ́ ni yín táláyé bá fayé ẹ̀ lẹ̀ torí mi ò ní fayé mi sílẹ̀ kẹ́ ẹ bayé tèmi jẹ́ Yorùbá ni mí Yorùbá níran mi o ọmọ erin arókè kórè ó rejì kórè lé Ọ̀yọ́ ọmọ ọba òdáná fojúra ni mí ẹni àfáà tó bá pè mí látọ̀la tí ò ṣe pé ọmọ ọkọ Yorùbá ni tó bá ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn ló fẹ́ mú wá wàhálà ná ti fóònù ni wàhálà ná pẹ̀lú ti fóònù ni torí wọ́n kọ́ ló wàásù fún mi kọ́ lóhun tó ṣe mí báyìí ìwọ kọ́ ló sọ wípé máa kírun o ẹ̀yin tẹ́ ẹ nẹ́sì tẹ́ ẹ fi ṣe eré kun kò sáànú lára yín ayé yín ti bàjẹ́ bí mi inú wọn bá rìn báyìí wọ́n á wọ́ sẹ́gbẹ̀ báyìí ni ìwọ tọ́lọ́hun ò dá lábìrùn ó wá torí pé wọ́n lọ fi ẹ́ sínú funfun pin ẹ̀sìn kan á dábìrùn mo ti sọ pé gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń wá báyìí màá máa kó fún yín ni màá máa kó fún yín ni tánìkan bá ti wá jẹ́ orúkọ Yorùbá báyìí wàhálà ni irú bẹ́ẹ̀ bí ṣe jẹ́ Adéníkẹ́ yìí sí ìdílé aládé làwa gbọ́pọ̀ ònú kan ṣe sọ pé kò sí ìtọ́kọ̀ òun pẹ̀lú oríkì tí wọ́n ń kí Ṣakí o sọ̀ríkì tí wọ́n ń kògò sí ìtọ́kàn má kàn ẹ́ ṣe rí gbogbo bí tẹ́yìn fojú sí yẹn gbogbo àwọn tí wọ́n fẹ́ wá gbalẹ̀ yín gbogbo àwọn tó ń fẹ́ kó yín lẹ́rú ẹlẹ́ẹ̀kejì tẹ́yìn pẹ̀lú ọmọ ọ̀yà tẹ́ẹ̀nà ọmọ bàbá yín ni wọ́n ẹ̀yìn ọmọ ọ̀yà yín ẹ̀sìn ni wọ́n orí yín wọ́n á gé lẹ́yọ kọ̀ọ̀kan torí àwọn pípù yìí wọ́n dára wọn mọ̀ wọ́n dọ́mọ ọ̀yà wọn mọ̀ ẹ̀yin lẹ̀ ń ṣàtójúbọ̀ ní ti yín ò tó jọ yín lójú ẹni mélòó làwọn Fúlàní lè kírun lẹ́yìn ṣe bí wọ́n sọ pé ẹ̀mọ́ Ọlọ́run ni ìgbà tó ń ti gba gbogbo góòjì ọwọ́ yín gbogbo bá ń ṣe mẹ́sìn wá kékeré Fúlàní wo lẹ máa rí lẹ́ẹ̀ní bá sọ̀ǹda lẹ́ẹ̀ní bá oúnjẹ lápẹ́ lẹ́ẹ̀ní bá ní gbogbo ẹ̀ tí Yorùbá bá ti wá lè ṣe nǹkan kan báyìí ẹ̀ ń gbé bọ̀ ní Facebook ni ẹ̀ máa dìbẹ́tì ẹ̀ máa ṣe yamayama ẹ̀ máa ṣe rédèrèdè bí ọmọ ò bá kú lọ́wọ́ adití ilé ayé yín ẹ̀ sọ pé ẹ̀ ṣerú ẹ̀ mọ̀ ẹ̀ náà ẹ̀ ṣerú ẹ̀ mọ̀ yìí tán bá bí gùdù mọ́ ìpọ̀rí máa pọ̀pọ̀ ẹ̀ lọ́la kó pè mí kó sọ tíráàṣì kan ayé yín alànà bí ẹ bá wà ní èní ọjọ́ ajé wọ́n fẹ́ fi ti ẹ̀kọ́ bẹ́ mi ó rò pé kájí kásùn enterprises Nigeria limited lèmi kò mọ̀ pé mi yàn sùn torí ọ̀la mi ni kò mọ̀ pé mò ń wọ́ sùn torí àwọn ọmọ mi mò ń wọ́ sùn torí ògo mi nítorí ẹni tó bá sùn kò ní sùn àní mi àtúmọ̀ sọ pé ṣé oúnjẹ lòún wá tó rí ni jókòó sínú ilé jàre àwọn ìyàwó ànábì inú ilé náà ń gbé Kàdíjà tánàbì lọ ṣiṣẹ́ lábẹ́ tó jẹ́ olùtajà ni tánàbì lọ ṣiṣẹ́ lábẹ́ ṣẹ́nu ilé ni Kàdíjà ń gbé ọpọlọ yín ti dàrú inú ilé ló ń gbé tóbìnrin kan bá ti tún wá ń ṣiṣẹ́ tọ́wọ́ ẹ̀ bá ti ń jí báyìí wá ní ìgbéraga ti dé tí yẹn bá ti lè ṣe slime mistake kan ní onígbéraga ni wọ́n ṣàgbà bọ́n ṣe fẹ́ pẹ́rìṣì ẹ̀ Ọlọ́run ti ju gbogbo yín lọ ògùn adúláwọ̀ ló ń fọhùn yìí ẹ̀ẹ́dẹ̀ lè pa ó ní ohun tọ́lọ́run bá gbà lérò ìgbà tó ń lóyún tèmi lánàá tó ń lóyún mi lánàá torí second to the last born ni mí ìyá mi dẹ̀ ṣàbíamọ rẹpẹtẹ orí ẹ̀gbọ́n mi náà ti dáhùn òbí mọ́mọ́ kọ́lọ́n tó sọ pé àní eléyìí sì ń bọ̀ sẹ́ àwọn tètè mọ̀ pọ́n lóyún gan wọ́n ní táwọn bá yan gàrí báyìí ìgbà kan gàrí àwọn fi ṣe sálẹ̀kùn pé kó bá lè wálẹ̀ bọ́ Ọlọ́run bá ló mọ ohun tó gbà lérò kó tó sọ pé kán bí mi wá sáyé mo dáyé ọ̀hún tán wọ́n ní mo tètè sọ̀rọ̀ mo tètè rìn. Hello ìyá wa mo ń jẹ́ ọ̀hánà kúmùlà ẹ̀ màmá. ẹ bá sísà mi sọ̀rọ̀. mo wà lórí ètò mo wà lórí ètò ẹ wà lórí ètò ẹgbẹ́ yìí líìkì sí ni kí n máa gbọ́ lọ ká lè bá yín dá sí. all right ma mo ti gbọ́ mà màá sẹ́ndì ẹ̀. àwọn ìyá àlùbáríkà nìyẹn gbogbo ìgbà ló ń bẹ lọ́run kọ́kọ́ ló ń jẹ́ kó go Yorùbá tètè dé ẹ wà nínú ìṣẹ́ ẹ̀ ń pàtàn ọ̀rọ̀ ẹ wà nínú ìyẹn ń pàtàn ọ̀rọ̀ ṣé gbogbo kọ́ńtì tó kù tó gùn wọn ti búyọ ṣé tẹ̀sítẹ́ gbámútẹ̀ ìṣòrí burúkú yìí ṣóun làwọn ń ṣe òun náà ń ṣe ẹ̀yin onílara burúkú onílara nìyí
onílara ni yín ẹ̀yin tẹ́ ẹ ti bẹ̀sìn ara yín jẹ́ tẹ́ ẹ lẹ́nìkan ní bẹ̀sìn yín jẹ́ tẹ́ ẹ ti ṣẹlẹ́yà tẹ́ ẹ ti ṣòfò tẹ́ ẹ mọ̀ pé ẹ ti ṣòfò. ní kí n máa gbọ́ lọ ká lè bá yín dá sí. tẹ́nìkan bá ti wá dìde pé báyìí o kò sẹ́ni tó mọ nǹkan ṣe yàtọ̀ sẹ́yìn ṣẹ́rípó ní lára níyí ẹ̀yin náà lẹ́nu sọ fún wa pé àkọsílẹ̀ wa kádàrá wà ẹ wá fẹ́ kí kádàrá tí kálukú kọ ẹ̀fẹ́ kó ṣe nínú ayé ẹ̀ ọba adániwáyé ló ṣayé ti tèmi báyìí kì í ṣàfà kan kì í ṣe pásítọ̀ kò dé ṣoníṣẹ̀ṣe kan à ń sọ fún yín pé kífẹ̀ jọba nínú ayé yín ká mú fọ̀n ká mọ kí ló kàn ṣé bójoojúmọ́ ni gbogbo àwọn tó kù yẹn ní tẹkinọ́lọ́jì lójú wọn ń là náà ń gbogbo nǹkan ó yẹ ká ẹ máa fẹsẹ̀ rìn kiri ni ṣebí gba yé ànábì kíní ní ẹṣin ni wọ́n ń gùn ṣé gba yé ànábì mátrasì wà ṣé náà wà kò yẹ ká ẹ lọ náà nẹ́pà kò yẹ ká ẹ wo tíìfì kò yẹ ká ẹ jókòó lórí ikú ṣíṣà ẹsẹ̀ ló yẹ ká ẹ máa fi rìn kiri tó ṣe pé ẹ kàn ń wa kálukú sẹ́yìn ni ẹ̀ ń wà sẹ́yìn ni àwọn tó tẹ̀ ṣe pé ràn ànábì gan wọ́n ti tẹkinọ́lọ́jì ti dọ́dọ̀ wọn orí gbogbo wọn ti pé ṣé bí kàábà ṣe rí lánàá nìyẹn ṣé bí kàábà ṣe rí nìyẹn òpópó mọ́kà pọ́n roro kì í ṣọwọ́ náà fi ń túnṣe ni tó wá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ọdún yín báyìí ó ti lọ tẹ́nìkan bá ti bọ́sà tó bá sì sọ òtòdó ọ̀rọ̀ báyìí ẹ máa wọ́nà láti ti wọlé ni ẹ̀yin lẹ máa wọlé ẹ̀ fọ́ lójú inú ẹ̀ fọ́ ní tìta ẹ̀ fọ́ nú ẹ̀ fọ́ ń ta ní ìta àjọ karabọ̀ yìí ẹ̀yin alábòsí burúkú yìí òun ni mo ṣe máa ń sọ pé mi ìfọ́ fún àfa kankan ẹni ọlọ́run wà o kò dẹ̀ sẹ́ni ẹ̀kan tó máa sọ pé ẹni ọlọ́run lélẹ́yìí kálukú ló máa mọ ọkàn ẹ̀ ọlọ́run ló dẹ̀ máa mọ̀ pé ẹni mi lélẹ́yìí. ṣé kẹ́ ẹ wọṣọ kí gbogbo aṣọ yín kákò lẹ́yìn lẹ́ni ọlọ́run ni àbí kó jáṣọ kan kẹ́ ẹ máa rin ṣì náà ń pè lẹ́ni ọlọ́run gbogbo òjẹ́ ni ọlọ́run kálukú inú ọkàn ni ká ẹ bá mórí bọ́ níbi gbogbo tẹ́ ẹ mórí bọ́ ṣé bẹ́ẹ̀ lẹ́yìn náà kì í rí nǹkan tó dá ń títì lẹ́ẹ̀ kì í rí obìnrin kankan tẹ́ ẹ̀ ní àdìmáyẹ̀ ṣẹ́yìn ṣé tàwa lẹ́ni ọlọ́run ta lẹ́ni tó pé kò sẹ́ni tó máa rí nǹkan tó dá tí ò ní àdìmáyẹ̀ ẹ̀dẹ̀ wa bayé jẹ́ ẹ̀bọ̀rún jẹ́ inú yín dùn bọ́ ṣe sọ pé èdè Yorùbá fàdákùlà ni ẹ̀yin náà rèé òun lọ́pọ̀lọpọ̀ wọn náà fi sọ pé Yorùbá nation ò gbọ́dọ̀ wáyé torí tó bá wáyé wọ́n sì mọ̀ pé gbogbo orí burúkú yẹn òfin máa ká wọn lọ́wọ́ kò òfin ló máa ká kálukú lọ́wọ́ kò Yorùbá nation máa wáyé ẹ̀fẹ́ ẹ̀kọ́ Ọlọ́run ló mọ̀ gbàtà kókò àìmọye mọ́ṣáláṣí tó máa sọ di kọ́ńpìlì àìmọye ṣọ́ọ̀ṣì tó máa di kọ́ńpìlì àìmọye gbogbo ilé ìgbàlẹ̀ gbogbo ilé eégún tó máa di kọ́ńpìlì a máa fọlẹ̀ yìí mọ́ ìsàlẹ̀ fún gbogbo wa wà wá náà gbọ́dọ̀ rógo wa lórí wa gbọ́dọ̀ pé a gbọ́dọ̀ wà lójú kan gbogbo kọ́ńtì náà ń sáré tẹkinọ́lọ́jì ni wọ́n náà advance náà ń ṣe gbogbo ẹ̀ náà mú fọ̀ àwa yìí náà ni. ẹ kálẹ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ̀sìn ẹ̀ẹ́dẹ̀ kúrò lójú kan ayé yẹn arásùn bọ́gẹ́ ni ẹ káàbọ̀ sórí ètò. Hello gbogbo ayé ń gbọ́ yín o ẹ káàbọ̀ sórí ètò. ẹ̀ka lẹ́wà ájí àgbò international. mò ń jẹ́jà rẹ̀ àfà mi. ìyá mi tó sí ọ. God bless you sir. kò ní bàjẹ́ fún yín láéláé. amina yàlla o. gbogbo ẹni tó bá ní ẹ̀dín ọ̀rọ̀ sọ Ọlọ́run máa pa òun mọ́ ọ lẹ́nu ni. àṣẹ. gbogbo ẹni tó bá lò fẹ́ máa dààmú Ọlọ́run máa dààmú ẹ̀. àṣẹ. gbogbo ẹni tó bá lò fẹ́ máa jìnnà Ọlọ́run máa jìnnà kò ní lọ́nà jáde. àṣẹ o àṣẹ wà. ẹ máa bá wa tú àwọn èèyàn bá wa sọ fún wa bó ṣe lọ ní ilẹ̀ Yorùbá náà pé nílẹ̀ níbi ayé èdè Sáúdí Arabia ilẹ̀ Yorùbá náà pé bí ẹni tó bá fẹ́ torí burúkú ẹ̀sìn tó gba Sáúdí lọ. lágbára Ọlọ́run Yorùbá ní ẹgbẹ́ máa wáyé lágbára Ọlọ́run àtàwọn àlẹ́ àtìlẹ́yìn àwọn Elédùmarè Ọlọ́run àgbàlẹ̀ Yorùbá lágbára Ọlọ́run. pẹ̀lú ògo Ọlọ́run ẹ ṣé gan sà. lágbára Ọlọ́run. God bless you sir.
ẹ tún wá ń ta bẹ́ẹ̀ nìkan bá ti sọ pé òun gbómi kalẹ̀ o ẹni bá fomi ṣàdúrà sí ẹ tún ní òótọ́ súnà ṣé petrol ní ká gbé síwájú ni àbọ̀pọ̀lọ́ yìí tiẹ̀ ti dàrú ni ṣé petrol ní ká lọ gbé síwájú àbí kerosene ẹ̀yin lẹ máa jẹ pọ́ìsì ibi tẹ́ ẹ wà wọ́n ń gbómi ṣàdúrà ẹlẹ́bọ ni wọ́n kí ló dé sómi kọ́ lọ́wọ́ bá fi ṣèwòsàn yúbà ni ẹ̀dẹ̀ wá ya wèrè lọ́sàn-án gan ẹ̀rẹ́ ní sọmí pé ẹ ti ya wèrè máṣùmátọ̀ tó bá sọ pé àdúrà 7 days sí o wọ́n gbé kalẹ̀ o kálukú organize ara ẹ̀ ń lọ ṣàdúrà wọ́n á nẹ́bọ ni wọ́n á ní kò tọ́ súnà àdádálẹ̀ ni àánú ni inú náà ni kí ló dé ṣé gbogbo ohun tánà bí ò bá ṣe nígbà ayé ẹ̀ tí wọ́n dẹ̀ wá mú mẹ́sìn tó jẹ́ ohun tó ṣe pé àwọn èèyàn àchífù nínú ẹ̀ ó ń lálùbárí kó dẹ̀ mú wa lọ síwájú ṣé ká má ṣe é ni ṣé ká má ṣe é ni sálúbàtà ló yẹ kẹ́ ẹ máa wọ̀ kiri gbogbo ṣú tẹ́ ẹ̀ ń wọ̀ tó ń kọ́ mọ̀nà kò yẹ kẹ́ ẹ wọ̀ sálúbàtà táwọn wọ̀ nígbà yẹn nígbà yé ànábì òun ló yẹ kẹ́ ẹ máa wọ̀ ẹ̀dẹ̀ wá hello. Hello, Eleha. Ẹ káàbọ̀ sórí ètò. Ya, ẹ káalẹ́ mà. Ẹ ṣé gan, ẹ kú ètò. Yes ma. Ya. Ẹ dẹ̀ kú atótónu látàárọ̀. Yes ma. Ẹ kú ọmọ ènìyàn. Tẹ́rí problem tó wà nílẹ̀ yìí ni wípé àwọn ṣáwọn Muslim wọn gẹ̀ẹ́tì nǹkan tó wà nílẹ̀. Kò sí oníṣẹ̀ṣe tó sọ wípé ẹ̀kẹ́ wá ṣe ìṣẹ̀ṣe. Tẹ́ bá notice pé ìṣẹ̀ṣe òun convert èèyàn. Ìṣẹ̀ṣe dàbí Judaism ni. Judaism lọ́wọ́n China ṣe wọ́n ń ṣe evangelism. Ìṣẹ̀ṣe òun ṣe evangelism. Ìṣẹ̀ṣe òun pèèyàn wá pé ẹ wá ṣe wọ́n ń pèèyàn. Christian àti Muslim ló máa ń ṣe evangelism. Àwọn ló máa ń tà láti convert èèyàn. Ìṣẹ̀ṣe òun ṣe. Tẹ́rí nǹkan tó wà bẹ́ẹ̀ ni wípé ẹ má wọn pè yín wá ṣe but ẹ má lo ìwé yín ẹ má lo Quran àti Bible ẹ má fi condemn believe àwọn bàbá wa àbí àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe ẹ má lo Quran because ẹ lè fi Quran ẹ lè fi máa judge àwọn oníṣẹ̀ṣe ṣe rí ẹ bá fẹ́ judge oníṣẹ̀ṣe ìwé Odùfà lẹ máa lò ẹ bá fẹ́ judge Muslim Quran lẹ máa lò so ṣẹ́rí mistake nǹkan tó ń fa wàhálà nìyẹn ṣẹ́rí àwọn Muslim wọ́n máa ń lo Quran wọ́n máa lo Quran yẹn wọ́n máa fi máa judge àwọn oníṣẹ̀ṣe wọ́n máa sọ wípé ṣẹ́rí nǹkan tí Quran sọ pé ẹbọ fún àwọn Muslim ṣẹ́rí nínú ìṣẹ̀ṣe kò ń ṣe ẹbọ tẹ́wọ́n máa ẹjọ́ọ̀jì kálukú pẹ̀lú ẹ̀sìn ṣé wọn ní sáà nǹkan tí mò ń sọ ibi tí conflict yẹn tó ti ń wá nìyẹn Muslim máa gbé Quran sìn a máa fi judge oníṣẹ̀ṣe but ó ti gbàgbé wípé oníṣẹ̀ṣe kò ní ìgbàgbọ́ nínú yẹn náà kò ní ìgbàgbọ́ nínú Quran ó ní ìwé Odùfà mímọ́ tiẹ̀ so ẹ̀yin ò ṣe lo ẹ ṣe má lo Quran yín àti Bible láti fi judge oníṣẹ̀ṣe likewise oníṣẹ̀ṣe náà ò ní lo ìwé Odùfà láti judge yín because ẹ ń pe everything ẹbọ ṣé nígbà táwọn bàbá wa yìí ṣebí ìṣẹ̀ṣe yẹn ló gbé wọn nígbà tí wọ́n tó wà nínú igbó ṣebí igbó ló dìlú fún wa lẹ́nìí ṣebí ní nǹkan kan tí wọ́n ní ìgbàgbọ́ nínú ẹ̀ nígbà tó wà nínú igbó tó fèsì a lot of dangerous animal ó ní nǹkan kan tó nígbàgbọ́ nínú ẹ̀ tó dẹ̀ save wọn ẹ̀yin wá dé ní àná sìn yìí ẹ wọ́n fi máa sọ fún wa wípé nǹkan tó save àwọn pípù yẹn nígbà tó wà nínú gbọ́ akíjì yẹn nǹkan tó save wọn yẹn ẹ wá ní kò dáa mọ́ níbo ni Muhammad wà níbo ni Jésù wà nígbà tí àwọn baba ńlá wa tí wọ́n wà nínú gbọ́ aginjù tí wọ́n wà nígbà tí wọ́n rí tó yẹ pé ìṣẹ̀ṣe yìí nìkan lọ́n rí tó dẹ̀ gbà wọ́n ẹ̀yin wá dé lánàá wá sọ wípé nǹkan tó ń ṣe ẹni kan fílẹ̀ ẹ̀yìn ẹ̀bọ ni ṣáyé mi tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni ṣe bọ́ wọn
tábà máa wo history àwọn ìṣẹ̀ṣe wọ́n gbà yín wọlé nìyà nígbà tó gbé ẹ̀sìn wá wọ́n gbà yín torí ó sì nọ́rọ̀ tí mo sì fẹ́ sọ ọ pè yín pé kẹwàá jẹun wọ́n gbà yín wọ́n sọ pé àwọn fẹ́. ẹ bá mi ṣókíṣókí ni mo fẹ́ máa sọ ọ̀rọ̀ tìtálẹ̀ ṣókíṣókí nítorí wọn kì í sọ fún onígẹ̀gẹ̀ kókó gbẹ́tọ̀ fún ẹ̀mí ṣe bíbi tí a ti bára wa náà rèé lọ bá lẹ Yorùbá ń pèrè lẹ́míà ṣe rí i pé ó ti finish kí ni ìtumọ̀ ẹ̀míà lárúbáwò òde bó ṣe gbèsè tó ìwọ̀n òde sọ pé àwọn ẹ̀míà ṣe báwò kọ́ ṣe àṣà aláṣà ni ẹ̀yin ọmọ àlè kan sọ pé ohun tó ń ṣe dáa ó ń pẹ̀bọrẹ́ ni ó ń ṣe gbárẹ́ ni ṣe bá náà kan tó wọ́n bá fẹ́ dífá nílẹ̀ Yorùbá wọ́n á gbé ifá tó bá fẹ́ jọba wọ́n á ní kán lọ pe onífá wá wọ́n á kọ́ burúkọ gbogbo àwọn ọmọ òye ó yá èwo ni tiẹ̀ kún jù èwo ni tiẹ̀ kún jù tó lè ṣe pé àsìkò tó bá jọba yìí ìlú àtúbà àtúnṣe ṣé bí gbogbo àwọn ọmọ àlè tẹ́ fi jọba òun ni gbogbo rádaràda wọ́n ń jí wọn gbé wọ́n ń jí wọn gbé wọ́n ń jí wọn pa ṣé bí gbogbo nǹkan agbára lẹ Yorùbá lẹ ti mú lẹ ti dáná sun lẹ ti dànù ẹ̀yin ò mọ̀ pé àsìkò yìí sì ń bọ̀ ẹ̀ tí ì rí kankan wọ́n á gbé gbogbo yín wọ́n á jí yín gbé wọ́n á jí yín gbé bẹ́ẹ̀ nìkan ní ìsìn àwọn kan tún wà tó ṣe gbé ní ìsìn tó kù bá kú ẹ̀ máa sọ fún wa pé ìtẹ́ gangan ló lálùbáríkà jù látara pé àná mọ́mọ́ sàlàsálà ṣe bí lẹ́nu sínsín kò tí ì sí tẹ́ngbà yẹn àti pé títẹ́ bá wà nílẹ̀ lárúbáwá ṣé wọ́n ń gé orí òkú ṣé wọ́n ń gápò òkú àìmọye ẹni tó ń sin títẹ́ bàbá yín tẹ́ ẹ sí títẹ́ àwo ti lọ o wọ́n ti padà gé apá bàbá gé ẹsẹ̀ bàbá wọ́n ti gbé bàbá lóye bàbá tèmi ń sọ ń tu sọ ó ní tóun bá kú ẹ má sì ń lọ tẹ́ o ó dẹ̀ tí ó ti ń fi ibi tá a máa si òun sí ó ti fi hàn wá ẹ wá sọ pé ẹni tó bá ti gbé lọ tẹ́ o ó lóore o ṣé bíbá ìjẹ́lẹ̀ lárúbáwá ti security wo ló wà fáwọn bíbá yìí tá a bá sọ yẹ ká tún máa defend ara wa gbogbo agbára sí kálukú ní kó máa fi defend ẹ wá ń pe gbogbo ẹ lẹ́bọ kò ní dáa fún yín bí ẹ bá wà iná Yorùbá wá ń jó lọ sẹ́yìn iná Yorùbá ń jó lọ sẹ́yìn lánàá kan wọ́n tó bẹ́ẹ̀ láti sọ pé àwọn fẹ́ máa jíyàn gbé nílẹ̀ Yorùbá ṣebí wọ́n brainwash yìí ni ọpọlọ yín ti dàrú wọ́n ní kẹ́ ẹ kó sáàrin wọn gbogbo àwọn tó ń bá dágbára ẹ máa lọ dáná sun ẹ dá wàhálà sílẹ̀ kó gbogbo nǹkan wọ́n ẹ dànù wọ́n wá dànù tó àwọn wá ṣàyà gbangba wọ́n wá bọ́ síta ní AK-47 ní kankan tẹ́lẹ̀ fi defend ara yín gbogbo agbára tó tún yẹ kíran Yorùbá tún lò àwọn tó lè ṣáájú ogun yẹn lẹ́lẹ́bọ ni wọ́n ṣe ti kọ́ máa ká yín mọ́lé gé orí yín ni àbí ṣáàdì koro sí woro áàdì gbàgbós ṣé kùránì làfà máa gbé máyà báyìí tó máa lọ kọjú AK-47 àbí pásítọ̀ ló fẹ́ gbé báìbù ló máa lọ kọjú ẹ̀ gbogbo àwọn ọlọ́dẹ tá à ń gbà kiri ní street by street ṣé kùránì náà ń fi sára kiri àbí báìbù ọpọlọ yín ti dàrú èmi ń sọ mò ń sọ fún yín Yorùbá ni mí Yorùbá nìran mi ìran mi ni mo dẹ̀ ń jíṣẹ́ fún ìwọ tó o bá jọ máa lè nínú ìran Yorùbá lọ́lọ́ máa bá wa yẹsẹ̀ yín dànù gbogbo èyí tẹ́ ẹ sásá bẹ́ẹ̀ sìn torí Islam the peace of religion ni ibi tó ti wá ẹ̀sìn àlàáfíà ni ànábì tó gbẹ̀sìn wá Ọlọ́run dìídì ṣe operation gbà yẹ ó kó gbogbo wàhálà ó kó rádaràdá kó tá a bá wá ráwọn ọ̀nà lárúbáwá kan tí wèrè wà nú ẹ̀jẹ̀ wọn inú ìran titi wọn náà kò síran tó gbádùn ẹ lè fi pé àwọn lárúbáwá o ànábì ẹni ẹ̀ṣà lòun bẹ́ẹ̀ ni Jésù náà ẹni ẹ̀ṣà ní gbogbo àwọn ànábì Ọlọ́run ẹni ẹ̀ṣà ni wọ́n ẹ bá fẹ́ sọ awádùn lẹ́nu yín ilẹ̀ lárúbáwá bóyá ni wọn ò ti tẹ wèrè mẹ́bà fáfá mi nílẹ̀ Yorùbá àwọn lárúbáwá tó ṣe pé ọ̀dọ̀ wọn ti jì wọ́n ti rí ìtajẹ́ ṣe ọdọọdún lẹ̀ ń lọ kówó fún wọn lẹ̀ ń lọ dájọ́ fún wọn owó tí wọn ò tún ní iná tán ó tún sì máa ṣẹ́kù ẹ̀ tún kọ́ mi lọ àwọn táwọn ti rọ́nà àbáyọ ẹ̀yin wá wà lójú kan
gbogbo lè bí mọ́tẹ́ lọ́nà ṣe bí ṣẹlẹ̀ ń kórí burúkú bọ̀ ìjọ tẹ́ ń play ní mẹ́tìdé tẹ́ ti ṣe jẹ́ á sì jìtàn wọ́n máa máìpò wọ́n máa mú kẹ́míkà wọ́n á fi fọ gbogbo lẹ́lẹ́ ni pé gbogbo òṣì tẹ́ kó lọ kó máa tẹ̀lé yín lọ ṣọ́pọ̀lọpọ̀ yín sọ̀kò àṣìta nìtàn ṣó ń sọ ọ́nù tàn àbí gbogbo ẹni tó ń lọ sí Mẹ́kà ló ń lọ jọ́sìn fọlọ́run kò wá sí nǹkan Yorùbá tó tiẹ̀ wá jọjúmọ́ rárá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìrọ̀lẹ́ ayé gbogbo nǹkan lẹ fẹ́ máa condemn kò ní ra gbá fún yín bí ẹ bá wà o kò ní ra gbá fún yín bí ẹ bá wà ìyí tó bá ti fẹ́ tó táyé ò fẹ́ ṣá málámálá fún kó pè mí látọ̀la lọ kó pè mí ìyí tó bá fẹ́ gúnyánlé tó máa lọ ṣanwó ní àìmọye máìlì kó tó ẹ̀ṣẹ̀ wálé wá jẹun kó pè mí látọ̀la lọ mo fẹ́ jẹ́wọ́ ọmọ kọdélẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ìrántí tèmi mò ń jíṣẹ́ fún ìpèpè mi ò dẹ̀ dàlúrú kò dá wàhálà lẹ̀ ẹ̀yin gangan lẹ fẹ́ dá wàhálà lẹ̀ wèrè níyín wèrè níyín ìpèpè tèmi dá lórí píìsì ni ká múra wa lọ́kan ṣoṣo ẹ̀yin gangan ni ìpèpè yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń pèpè ó fẹ́ dàjọba rú ni ó ń dàjọba láàmú ń dàlú láàmú ẹ kó sì wọlé ẹ kó gbá wọlé ẹ kó gbá wọlé ẹni bá fẹ́ pè wọlé ẹ máa pè wọlé o mo ti ṣojú òpó lẹ̀ o ẹ kó gbá wọlé o ẹ kẹ́yìn wọlé ẹ sọ̀mítì ètè kẹ́ẹ̀fáwọ́ bó pọn mọ́ kí ló dé ẹ jẹ́ kó gún mi gbogbo nǹkan ló gbówó lórí gbogbo nǹkan ló gbówó lórí gbogbo nǹkan ló gbówó lórí ìwọ tó o bá fẹ́ kínú ẹ bàjẹ́ kó 1 million kó sọ pé o wọlé sí Kotonu olo convert ẹ̀ sí sẹ́fà owó Kotonu sí times 3 owó wa ni ẹ wá wò pé kí ló lè ṣẹlẹ̀ tó bá tẹ̀sẹ̀ wé kùráyìn náà tẹ́ ẹ sọ pé ẹ gbójúlé torí wèrè lẹ́lòmí inú yín ẹ kàn sọ pé àlùkùránì ní ìṣọ́ yín àlùkùránì làbò yín rọ́lẹ̀ ń pa ẹ̀ ń tàn ọ̀pọ̀lọpọ̀ ní ìkálukú yín ló níbi tó bá sí àṣírí yín á dẹ̀ tù ọlọ́run bá tí kì í ṣọba alábòsí á tó àṣírí gbogbo yín àdàbí àyàfi tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe rí gangan lè sọ jáde fáwa ẹgbẹ́ kùránì kalẹ̀ ẹgbẹ́ báìbù kalẹ̀ ẹ máa fi ṣàdúrà àná agbọ́dọ̀ rójútùú sí gbogbo ẹkọ́nọ́mì tó dẹnu kọlẹ̀ yìí ẹ lè ṣe ikùn tí yín lẹ̀ ń dù ikùn yín tó máa abẹ́ dànù ẹ wo réètì tí nǹkan fi wọ́n ń sìn gbogbo cashless tó lọ yẹn kò kọ́ yín lọ́gbọ́n wà ní oṣù àánú bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda ẹnìkan ń bẹ̀sẹ̀ àwọn jẹ́ o ṣẹ́yìn gan ẹ̀yin tẹ́ ẹ̀nẹ̀sì gan ẹ̀ ti bá yí ara yín jẹ́ ọ̀rẹ́dì ẹ̀ ti fúnra yín ní sọ́ọ̀bù ẹ̀ ti fúnra yín lẹ́pọ̀ mu ẹ̀ ti fúnra yín ní pẹtrol mu pọlọ yín ti jẹ anybody tó bá pè mí látọ̀la lọ tó bá pè mí láti ọ̀la lọ wò ẹ̀ ní dúró wò tán ẹ̀ ní dúró wò tán mo ti sọ fún yín Yorùbá ni mò ń sọ mi ń bọ́rọ̀ ẹ̀sìn wá hello ẹ kálẹ́ ẹ káàbọ̀ sórí ètò hello ẹ káàbọ̀ sórí ètò à ń gbọ́ yín o ẹ kúṣẹ́ yes sir ọkùnrin nípa àmì Ọlọ́run ọwọ́ àwa ni ibi òní tẹ́lẹ̀ agbára Ọlọ́run iṣẹ́ ọlọ́pàá ń ṣe pé èmi ò mọ ẹ̀sìn tí nẹ́tíwọ̀kì yín ò dá ẹ pè padà nẹ́tíwọ̀kì yín ò dá àgbóyún rárá ṣe ló ń ráhùn ẹ pè padà ẹ pè padà nẹ́tíwọ̀kì yín ò dá. gbogbo bẹ́ẹ̀ ṣe ṣèṣì ọ̀hún tó náà organisation ò lè dá kalẹ̀ ókè ẹ̀yin Islam o tí yà ń jẹ o ó yá ẹ máa lọ gbóúnjẹ ń bí o ẹ bá wá gbogbo àwọn obìnrin Islam tó kù díẹ̀ káàtó fún àwọn owó tá à ń kó síbì kan yìí lẹ́yìn àwọn olóríire alálùbáríkà kan tó máa ń ṣètò fáwọn opó àwọn tọpọlọ wọn pé tó ń kàwé tó ń mọ̀ pé ọ̀dọ̀ títí wa náà fàánú àwọn kan wà tó yẹ pé ìrànlọ́wọ́ wọn opó tó bá dínú Ramadan nìkan lè máa rí gbogbo wọn wọ́n ṣètọrẹ àánú tí Ramadan bá ti tú lọ́wọ́ títí lẹ̀kùn ṣọbọ́ oúnjẹ Ramadan ni ẹlòmíì máa jẹ títí lọ́dún bá di Ramadan mi
àbí bẹ́ẹ̀ kọ́ ṣe ní jẹ́kẹ́dí máa ṣe ó ṣe gbogbo ẹni bá ti dìde pé àníran Yorùbá ò gbọdọ̀ kú sínú ìgbèkùn ẹ máa dìde ogun tí ní ìṣẹ́tẹ́ mọ́ máa Adéyẹmọ tẹ̀sìn débi tó dé ọmọ Adéyẹmọ á bọ́ ń bẹ̀ àsìkò tó bá bọ́ ẹ máa bẹ̀rẹ̀ ìnira yín lẹ́yọ kọ̀ọ̀kan ni ìṣọmọdé ìṣàgbà ló wà nídìí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ. ẹ kalẹ̀ káàbọ̀ sórí ètò. ṣé ń gbọ́ mi báyìí. kétékété. hello. hello à ń gbọ́ yín kétékété. ẹ kú iṣẹ́ Olúwa. Ọlọ́run ló ń ṣiṣẹ́. Ọlọ́run á dáàbò bò yín ọwọ́ àwọn ẹni èṣù tán pẹ́ra wọn lójijì Ọlọ́run bọ́wọ́ wọn ò ní ká yín tọmọtọmọ. àmín Ọlọ́run. Ọlọ́run á máa dáàbò bò yín. àmín. torí mi ò mọ àtọjọ́ tí wọ́n ti láwọn lọ sí Mẹ́kà àwọn lọ sọ̀kò àṣìtáàní kò sí kankan nínú wọn tó tiẹ̀ sọ pé tó bá jẹ́ pé lẹ́mìí mọ́ níbi tí wọ́n lọ tòótọ́ wọn lè sọ fún Ọlọ́run pé Ọlọ́run bá wọlé wa náà sàn gbogbo ẹ̀ wọ́n ń jẹ́ ọmọdé ní gbogbo ìgbà wọ́n pààyàn wọn lè lọ gbàdúrà ní Mẹ́kà tí wọ́n lọ gbogbo nǹkan tó yẹ ayé àtijọ́ nígbà tí àwọn bàbá wa táwa kéré wọ́n á sọ fún wa pé tí wọ́n bá fi ìgbálẹ̀ lásán sẹ́nu ọ̀nà wípé olè tó bá wá dálẹ̀ sílé àfimọ́ gbogbo yẹn dàbá ẹ̀. àwa náà ó ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa náà. ẹ̀sìn ti gbà tán lọ́wọ́ wa à ń ṣe ẹ̀sìn àáfà máa bára wọn jà wọn á dẹ̀ láwọn ṣiṣẹ́ Ọlọ́run àáfà ilé aṣọ ilé pásọ ilé aṣọ ilé ẹ̀dẹ̀ lẹ́yìn ṣiṣẹ́ Ọlọ́run ẹ̀ ń bára yín jà torí iṣẹ́ Ọlọ́run ṣọ́lọ́ náà ni wọ́n ṣiṣẹ́ fún àbára wọn náà ṣiṣẹ́ fún wọ́n ti brain wash everybody ayé dẹ̀ ń bàjẹ́ ìgbà tí ò tí ì ṣẹ̀sìn gan nílùú gan ìlú dá ìgbà tẹ́ bá dé bíbá yìí ẹ bá ṣọ́ọ̀ṣì ẹ bá mọ́ṣáláṣí ẹ bá sàlàsì gbogbo ẹ̀ náà ni wọ́n ṣe sí náà ìlú ò dá ẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ayé ń bá yé àwọn èèyàn jẹ́ ètò yẹ kẹ́ sọ fáwọn èèyàn kan lọ ṣiṣẹ́ ẹ̀ní kan máa wá sàlàsì kan máa wá ṣọ́ọ̀ṣì láàárọ̀ Monday ẹ ṣé jàre Ọlọ́run ràn yín lọ́wọ́. ojú òní tì yín gan God bless you sir ẹ ṣé. Jésù nígbàgbọ́ tí ò ní ṣe òkú ni ẹ̀yin á wá sọ pé ẹ̀ ń ṣiṣẹ́ Ọlọ́run iṣẹ́ òun lọ́lọ́run dá kalẹ̀ tẹ́ ẹ̀ ń ṣe tẹ́ ẹ mójútó èwo ló dá kalẹ̀ tẹ́ ẹ mójútó gbogbo iṣẹ́ táwọn bàbá wa tàná ti ṣe lẹ̀ ń kọ̀ndẹ́mù ẹ̀ wọn ò nẹ́sìn wọn ò nágbọ̀ yí ẹ̀sìn àwọn bàbá wa náà nágbọ̀ yí ẹ̀sìn ẹ̀yin tẹ́ ẹ ní nìyẹn ẹ káàbọ̀ sórí ètò. Assalamu alaikum Eleha. Wa alaikum salam. ẹ rà mà Ọlọ́run á wà pẹ̀lú yín Ọlọ́run jẹ́ kan lọ àti London mo ti ń pè yín. ṣẹ́rí rédíò tí mo fi pè yín ní kéwú kíké ìmọ̀ ẹ̀sìn Ọlọ́run nǹkan kékeré báyìí ni ṣẹ́rí olè ló ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú Nàìjíríà tẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó náà ń pera wọn láàfáà kan wá láti Nàìjíríà wá sílé òyìnbó yìí náà wọn ò lè lọ sí mọ́ṣáláṣí Lárúbáwá wọn ò lè lọ sí ẹni mọ̀ wọ́n máa make sure pé wọ́n create tìlú yẹn láti lè wash brain àwọn tó jẹ́ pé wọ́n wá láti lò wàláì mo kéwú dáadáa àmọ́ gbà tí mo dé ìlú òyìnbó mo wá rí yàtọ̀ nínú ẹ̀sìn àti kí náà ń pè ní ìjọmọlúàbí gbogbo ìlú òyìnbó pátápátá ni mo sọ fún yín látòkè délẹ̀ mà kò sí ìlú kan nílùú òyìnbó tó ń fi èdè tí ò ń ṣe èdè wọn tó fi ń kọ́ ọmọ wọn lẹ́kọ̀ọ́ tó bá dé Turkey òun náà máa fi kọ́ wọn tó máa fi di medical doctor òun náà máa fi kọ́ tó máa fi di engineering èdè Turkey tẹ́ bá dé Germany èdè German òun náà máa fi kọ́ wọn òun náà máa fi ṣe doctor òun náà máa fi ṣe engineer ló máa fi di gbogbo nǹkan tó ń dé ẹ wá dé àárín àwọn òyìnbó yìí tẹ́ bá dé Holland níbẹ̀ yẹn wọn ò lè sọ English kan sí yín sẹ́rí gbogbo àwọn tó tẹ Nàìjíríà dò àtolórí ẹlẹ́sìn àtàwọn tó láwọn gba ìjọba fún Nàìjíríà gbogbo wọn ò ní rújú rí Ọlọ́run. nítorí pé wọ́n ti wọ́ Nàìjíríà látilẹ̀ Al-Qur'an náà sọ fún abada bismillahir rahmanir rahim ó ní yā ayyuhan nāsu innā khalaqnākum min dhakarin wa unthā wa ja'alnākum shu'ūban wa qabā'ila lita'ārafū Ọlọ́run ni mo dá yín ní takọ àtabo mo dẹ̀ dá yín ní kọ́lọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ mo dá yín lẹ́yẹ ọ̀tọ̀ọ̀tọ̀ Ọlọ́run ní kí ni mo fi ṣe lè lita'ārafū Ọlọ́run ní kẹ̀lẹ́bà àdára yín mọ̀ ni Islam tẹ̀ ń sọ ní Nàìjíríà yìí Awúsá tẹ̀ ń sọ́kàn lọ́gbẹ̀ Islam wọ́n gbà kí Yorùbá kan báyìí kó kírun fún ọ bí sẹ́ka Ádámù ṣe tó ṣe mọ kéwú tó Awúsá kọ́ mọ́ṣáláṣí tí wọ́n ni
at the end of the day ẹ mú gbogbo ẹ̀sìn ẹ fi fọ ẹni tí ò kàwé tí ò níṣẹ́ lọ́wọ́ tó ń lo mọ́tò tó ń kọ́lé wọn ò ní gbàdúrà kílẹ̀ Yorùbá dá wọn ò ní gbàdúrà kílẹ̀ nítorí pé bí ìjẹkújẹ máa tẹ̀ wẹ́ lómi lórí íńtánẹ́ẹ̀tì báyìí Ọlọ́run ti ṣànọ́dá kì í fún mi ànábì ní àlùkùlìyà khairu min yadi sufla ànábì ní ọwọ́ tó ná ó lóore jọwọ́ tó ń gbà lọ gbogbo ẹni tó bá ṣe fún oníbàárà ni kódà kó lọ kọ́lé sórí góòdì kó lọ kọ́lé sórí Olúmọ àwọn tó mẹ́sìn wá tọ́bẹ̀ kírètì Nàìjíríà bí Nàìjíríà ṣe rí tó jẹ́ pé Haúsá tẹ́lẹ̀ ẹ̀ ṣe Haúsá máa di ọ̀bẹ mọ́dì ó máa do pàrọ̀ mọ́gbọ̀n ṣé ẹ̀sìn náà nìyẹn gbogbo wọn rí wá sí kankan ṣe síbẹ̀ o Ọlọ́run á san gbogbo wọn lẹ́san ẹ gbọ́dọ̀ dákẹ́ lórí wọn. pẹ̀lú ògo Ọlọ́run. tẹ́sí tẹ bá dákẹ́ nítorí bẹ́ẹ̀ ẹ wo ìmúra ìlẹ́lẹ́ ayẹ ẹ wo tó wọnú mọ́ṣáláṣí tó wọ bàtà wọn kí ni ìwé wo ni ìmúra náà kà àmọ́ lákéwì ìtọ́ fi ń gbẹ́rì bọ́dì lójú gbogbo wọn gbàdúrà kílẹ̀ Yorùbá dá Ọlọ́run tó wá ń sọ̀yàn lẹ́sàn-án á san gbogbo wọn lẹ́sàn-án ìgbà bá ṣe ní gbogbo náà la máa lọ gbẹ ẹ̀sán níjọ́ gbòdà kíámọ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. kọ́là mi torí ìjọ mi kì í gbà kán máa dárúkọ èèyàn tẹ́ bá ti ń sọ̀rọ̀ anybody tó bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ má máa dárúkọ anybody. program mi ò sí fún pé bá pé a fẹ́ ká méjì èèyàn ẹ sọ̀rọ̀ ẹni tó bá jẹ́ tí a máa mọ̀ níkun rẹ̀ tòró ń déwájú ó ń dẹjọ́ ń dẹ̀yìn ń daṣọ èmi ò ń fẹ́ anybody tó bá ti pè ẹ má dárúkọ èèyàn ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ kán máa lọ dàjẹ́sì ẹ̀ nínú ọpọlọ wọn ṣiṣẹ́ lọ́hùn. bí ìmúràn ẹlẹ́ àbí bàbá yìí ṣe wà bó ṣe ìtọ́rẹ́ inú fọ́lọ́ àwọn ọmọ àtọ́rí wá sí wọn dáa wàláì làásìm ó dẹ̀ tẹ́ mi lọ́rùn. ṣe báwọn kan náà ti tún takò wọ́n ní wọn sí lójú ọ̀nà kì í ṣàlìsù náà ni. àwa ti àmọ́ tó ti ẹ̀wà dé náà ẹ ṣàfihàn Yorùbá lọ́rùn lẹ̀ ẹ fi ran Yorùbá lọ́rùn lẹ̀ ìyí tẹ́ ẹ kó wa lẹ́rú tó ẹ fi kálukú lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ káráyé wa ṣe ẹ jẹ́ káráyé wa ṣe bó o bá fẹ́ ṣe ọ̀sùn rìn kò tọ́ súnà bó o fẹ́ ṣe òsì rìn kò tọ́ súnà wọ́n fẹ́ lè sọ pé orí ni ká máa fi rìn báyìí kí ni ohun tó dé ẹ ṣe títí ẹ kọ́ àwọn ìyàwó yín pé kán wọ́n bá ti ṣe ìyàwó tán ẹ máa lọ fún ìyá yín ní agolo mílíkì 24 ọmú tẹ́ ẹ mú gbà yẹ ṣé báwọn kan ló mẹ́kan yẹn náà wà ṣáàná bí sọrú ẹ̀ àwọn kan tún wà nú ẹ̀sìn ìrọ̀lẹ́ ayé wọn ń lo kùránì tẹ níwèé Ọlọ́run ní yí wọn ń lò kí nìyẹn jọ lójú tiwọn lẹ́yìn kí kálukú mọ Ọlọ́run ọbẹ̀ tó ń sìn èmi bẹ́ẹ̀ mi ṣe wà ìjọ orí mi ti pé tọpọlọ mi ti ṣiṣẹ́ mo ti mọ̀ pé kí n bẹ adániwáyé ni ó dẹ̀ ń gbọ́ mi Ọlọ́run má wo ti wà má wo ti ṣe foríjì mi tún mi ṣe mi tí mo kù sí o gbàdúrà mi o ràn mí lọ́wọ́ o aláàánú kan ṣoṣo tó jẹ gbẹgbẹ̀rún èèyàn ràn sínú ayé mi ògo àwọn ọmọ mi jẹ́ ó búyọ Ọlọ́run sì ń gbà torí mi ń tọrọ jẹ ṣe àti gbọ́ ohun tí wọ́n sọ wọ́n lánàá bí sọ pé kéèyàn kọ́lé sórí omi kó ní góòdì tó bá sì ń gbà lọ́wọ́ èèyàn ipò àtọrọ ni. èmi ò kéwú o àmọ́ ṣọ́lọ́run ti yàn àwọn tó kéwú tì mí torí Yorùbá lèmi ẹ káàbọ̀ sórí ètò. Hello ma, ẹ kálẹ́ o. ẹ kálẹ́ ẹ káàbọ̀ láti Germany. Eleha ṣé mọ̀ pé mo sọ fún yín lánàá pé wọ́n máa tákùn yín pé tó bá ti bẹ̀rẹ̀ sí ní kọ̀kọ̀ kúkọ̀ tó bá ti ń pè yín pé kẹ́ ẹ fi pè ràn lọ́wọ́ kẹ́ ẹ fi pè ràn yẹ́ lọ́wọ́ gbogbo kọ́kọ́ ni sùúrù máa ń yanjú o gbogbo kọ́dẹ̀kọ́ ni líle náà máa ń bàjẹ́ o. torí àwọn pípọ̀ yẹn ò ní mú rọ̀ fún yín gan wọ́n sì máa tákùn yẹn ẹ̀ tí ì rí nǹkan kan wọ́n ẹ̀ rí orúkúrún bí àṣàjẹ̀bù ẹ̀ tí ì rí nǹkan kan wọ́n sì máa dojú ìjà kọ yín tó ẹ̀yin náà láti dúró sórí ẹsẹ̀ yín gbangba mu tẹ́ bá lẹ́ fẹ́ máa fi wọ̀n wọ́n wò wọ́n á fẹ́ máa rọ́bìṣì ni o ẹni tó bá gbé wá ní kẹsàn náà orí ẹ̀ka lẹ̀ ni mo ní kẹ́ẹ̀fì pé ran ya wọn lọ́wọ́ kẹ́ẹ̀fì pé ran àpá náà wò lọ́wọ́ tó bá sọ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe òǹtẹ̀hùn lọ́rùn ó ń wo iṣẹ́ ọwọ́ ẹ̀wù wọ́n má da ilẹ̀ Yorùbá rú wọ́n má balẹ̀ Yorùbá jẹ́ tó bá máa fi di pẹ̀lú ọwọ́ tí wọ́n mú yìí tó bá máa fi di generation kẹta fífún àní gbọ́rúkọ Yorùbá kankan mọ́ nílẹ̀ Yorùbá jìjẹmísì samtini abdulrasheed abdulyekin la máa kò ní sórúkọ Yorùbá kankan mọ́ nílẹ̀ Yorùbá. ṣó sì dá ṣó dá.
tó dà bẹ́ẹ̀ àti lose identity wa nìyẹn cultural identity wa ti lose ẹ̀ nìyẹn tí wọ́n bá dẹ̀ ti lose cultural identity kò mọ tó ti ń wá nìyẹn àwọn èmi ti ra nǹkan bíbí ilé ẹlẹ́yà tó yẹ pé ọmọ India gba owó lọ́wọ́ mi ní tí mo lọ ra African food tọmọ India gba owó lọ́wọ́ mi tó fi sórí òrìṣà tó gbé síwájú ẹ̀ orí èrè tó ń bọ́ lu ẹ̀ tó fowó yẹn mo wà shocked ni pé tí ló fẹ́ fowó mi ṣe ẹlẹ́gẹ́sẹ̀ ni mo mú pọ́ọ̀sì mi ni mo yẹ̀ wò ni mo bẹ̀rẹ̀ sí owó tó wà nínú ẹ̀ kó má yẹ pé gbogbo ẹ̀ ti disappear onírara pé ìkọ́ táwọn bọ́ọ̀lù àwọn mọ̀ ọ̀nà òkè mo ní sọ́wọ́ mi ò ní disappear onírara tó oríkálukú ló ní nǹkan tó ń ṣe bọ̀ ẹni tí ò bá fẹ́ bọ̀ nǹkan kan kó má bọ̀ ẹni tí ò bá fẹ́ ṣe ẹ̀sìn kan kó má ṣe bọ̀ kó má wá fi ẹ̀sìn yẹn máa lù wá jìbìtì Nàìjíríà kó wá òkè gbogbo tẹ́ ń sọ yìí wọn ò lè expect pé máa wà bold enough láti wá máa tọ́ kò sí nǹkan tó ò ní sọ fún yín kò sí nǹkan tó ò ní sọ fọ́kọ yín alálùbáríkà tó Ọlọ́run ní bá kan ni wọ́n jẹ́ bọ̀ tèmi sọ fún yín lálẹ́ àná ẹni ọlọ́pàá ìwò ń tèpè èpè lọ́rọ̀ wọn ní ẹni tó kí tágbàlagbà ò bá tijọ́ àti gun kẹ́tẹ́kẹ́tẹ́ náà kò rí tijọ́ àti nọ̀ọ́mú gbálẹ̀ ni ẹ fi pé wọn yá wọn lọ́wọ́ ẹ fi wọn yáwó wọn lọ́wọ́ àwọn àfáà tó wọ́n bá sọ pé orí àwọn kún wọ́n sọ pé orí àwọn dàrú tí wọ́n fi máa kanta yín kọ́ kọjú mọ́ ìyàwó wọn tí wọ́n so mọ́lẹ̀ bí ẹrú ni kọ́ kọjú mọ́ wọ́n máa wà dá sí nǹkan tẹ̀ ń ṣe níbí àwọn Yorùbá ti ń jáde pé prógámù yìí ni ó ti lóye àwọn tó ti ṣí létí ẹ̀dẹ̀ kọ̀ntínú Ọlọ́run ò ní pín yín nípa ẹlẹ́yà. ẹni tó bá sọ pé kẹ má ṣe ti yín ọ̀rọ̀ bí kíní kan ní labalábá fi járe wọgbó ni. bẹ́ẹ̀ni. ó dà ọ́. yóò balẹ̀ ní labalábá fi mórí wọgbó. ẹ ti bẹ́ẹ̀ sí ẹlẹ́yà bẹ́ẹ̀ ni ẹni tó bá ní kẹ má ṣe tó bá ní ṣe ní ju òun ń jó nínú bó ṣe máa járe wọnú gbó lọ nìyẹn. ó dà ọ́ mà. Yorùbá ni mí Yorùbá nìran mi ètò kan tún sì ń bọ̀ tó ṣe pé àná ẹ máa sápa ẹ máa para yín ẹ fúnra yín lóògùn jẹgbẹ̀yìn ni gbogbo èyí tẹ́ ẹ bá dúró pé ohun tí mo gbé dání kì í má ṣàṣeyọrí ẹ fúnra yín ní pọ́ìsì jẹ. hello ma. ẹ káàbọ̀ sórí ètò. sàlámù alẹ́kùn bẹ́ẹ̀. aleykum salaam. ẹ ṣe fún correction tí ẹ ṣe lẹ́ẹ̀kan ẹ̀mí náà mọ̀ pé lẹ́ẹ̀kan. ṣe rí mo lọ kírun níbi kan máa sáré ṣe ṣókí ó wá jẹ́ ọmọ Morocco ló wá kírun ní Jímọ̀ yẹn ẹni Jímọ̀ ni máa ti ń kírun ní London Morocco ló wá sọ pé wá sàn sọ̀rọ̀ nǹkan tẹ̀sán wá ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì wà tó dà máa ṣe tó máa rí pòun ṣe tọ́lọ́ ọmọ kékeré ni láti yunifásitì náà ti fẹ̀yẹ̀ wá síbẹ̀ ó ní àmọ́ èèyàn máa déwájú Ọlọ́run á wá padà bá ìpàtẹ gbogbo tóun ṣe yóò fòrè. ṣẹ́rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan níbi èdè kò sẹ́ni bọ́dì tó jẹ́ mùsùlùmí tó máa sọ pé ó gba pé kéèyàn kan ṣẹ bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀ sọ lẹ́ẹ̀kan pé tí wọ́n bá digest ọ̀rọ̀ yín dáadáa gbẹ́sẹ̀ ilẹ̀ pé kẹ́ni bọ́dì ṣẹ bọ̀ àmọ́ ohun tí ò bá sínú ẹ̀sìn ẹ má fi kún tó bá dẹ̀ wà ní ẹ̀sìn ẹ má pa ìran kan rẹ̀ nítorí ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn àbí torí kẹ́lẹ̀ máa jẹ ṣẹ́rí mà tẹ bá lọ mo tún fẹ́ sọ àṣírí kan fún yín ní all over the Europe mo ní ọ̀rẹ́ kan àti gbogbo ẹ béèrè lọ́wọ́ wọn ẹ béèrè lọ́wọ́ àwọn àfa onírọ̀ yìí pé ṣé dandan ni kéèyàn jẹ́ orúkọ tán ní ká máa jẹ́ Nàìjíríà kó tó wọ Mẹ́kà ọ̀rẹ́ mi tímọ́tímọ́ John ló ń jẹ́ George Joseph gbogbo wa tá à ń lọ sí London tá à ń lọ sí ìlú òyìnbó láti ìlú òyìnbó lọ sí Mẹ́kà kò sẹ́ni bọ́dì tó dé bọ́dà Mẹ́kà tó dá dúró pẹ̀lú orúkọ wọ́n ìfẹ́ ti dá gbogbo ẹ̀rú lílẹ̀ Nàìjíríà ihun tí lábáwá fẹ́ mọ̀ ni pé ṣé mùsùlùmí ni ẹ́ kò sí nǹkan tó ń dórúkọ tọ́kẹ́ ti dẹ́ dání dúró ní Mẹ́kà gbogbo wa lájọ lọ sí àjò mo wá padà ń wò òye ayé pé ṣé ayé làwọn èèyàn wá ṣe ní Nàìjíríà yìí láti dojú nǹkan rú o ìjọba ti dojú nǹkan rú wọ́n tún ti fi ẹ̀sùn wọ́n ti fi dojú nǹkan Ọlọ́run nìkan ló lè ṣàánú Nàìjíríà àti ilẹ̀ Yorùbá. àánú ni o. àṣírí wọn máa tú àṣírí wọn ó máa tú torí pé ní kálukú ti lajú. ẹ wo àwọn bàbá wa kan wà tó jẹ́ ní gẹ́gẹ́ bí ó ti ní ká má dárúkọ bí bàbá náà ṣe ń pè wọ́n lọ́tún tó ń pè wọ́n lósìn wípé bẹ́sì ṣe rí wọ́n mọ̀ ẹ́ kó dòdò ni wọ́n sọ àmọ́ gbogbo ẹ̀dá tó bá fi ń jẹ nínú ìbàjẹ́ kò lè fẹ́ jẹ́ kẹ establish òdodo ọmọ ẹgbẹ́ ń fẹ́ sọ òdodo ni o tẹ̀bí kan ní ẹlẹ́pẹ̀ tán ní ọmọ olúwo tó ní òun mọ tó ń jó oríkì ẹ bá mi bí pé ṣé Islam kọ oríkì Islam kọ ibi tó oníkálukú náà ló máa lajú ló máa wò pé ìlú tí ò ń ṣe tó nǹkan máa gbè fún ẹ bá lẹ Yorùbá jẹ nílẹ̀ Haúsá náà fi ń kọ́ wọn lédè
bẹ́ẹ̀ni. at the end of the day akàwé tán nílẹ̀ Yorùbá akàwé ọ̀tọ̀ ní court mark tó ń gbé nílẹ̀ Haúsá ọ̀tọ̀ ní tó ń gbé fún ọ nílẹ̀ Yorùbá at the end of the day tọ́jẹ́ kọ́rìwé náà lò àní gbogbo wọn náà máa sọ lẹ́sàn láyé ìyá àti lọ́run pẹ̀lú ògo Ọlọ́run lórí tọmọtọmọ nítorí pé wọ́n ti ṣàbùrú sílẹ̀ Yorùbá Ọlọ́run nìkan ló ní kó wa yọ Ọlọ́run àgbàdúrà yín àgbàdúrà tèmi náà Ọlọ́run àjẹkàn náà Ọlọ́run aláhàwọlà wàlá quwwata illa billahi al-aliyyil salamu alaikum. wa alaikum salam. A gbàdúrà gbogbo ẹ̀yin viewers mi ẹ̀yin follower a gbàdúrà gbogbo yín a gbàdúrà gbogbo yín ẹ̀yin tó yẹ kẹ́ ẹ pèpè sójú ọ̀nà Ọlọ́run káwọn èèyàn bá wò pé ẹ̀sìn torí tí yín bá sẹ́ẹ̀tì ní tọpọlọ yín ṣiṣẹ́ tẹ́yìn wà wòkọ́ṣe ànábì tẹ́yìn wà wòkọ́ṣe ànábì àmọ́ ṣá irọ́ tẹ́ ẹ fi kún gbogbo nǹkan tẹ́ ẹ gbé dání ẹ̀sìn tẹ́ irọ́ tẹ́ ẹ fi kún àbòsí tẹ́ ẹ fi kún òun lọ́lọ́run fi ń jẹ́sẹ̀ ríyà fún yín lẹ́sẹ̀ ń dẹni yẹ̀yẹ́ láwùjọ ẹ̀ẹ́tẹ́ lóko ibi tó ń bí yín sí ẹ̀ẹ́tẹ́ débẹ̀. Hello. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ̀kọ́ àtàrà ẹ̀kọ́ ètò. Ọlọ́run ló ń tò. Ìdí ètò yìí fà mo ti sùn mo ti jí. Ẹ kú ojú oorun. Ṣẹ́rí ẹ wò ó ìṣẹ́rí wọ̀ bá tẹ́lẹ̀ ṣe bí àṣà orin ọwọ́ àgbàlagbà ní àṣewọ̀n tẹ́lẹ̀ ṣe ni àfi ìtòkùlẹ̀ kọ́lọ̀ wọn lọ́jọ́ nìkan wá ṣe ìdájọ́ lé wọn lórí. Ṣé mọ̀ pé mi máa ń sọ nígbà gbogbo ṣẹ́rí àwọn alákatakí tí ẹ̀sìn ẹjọ́ kọ́ lọ sílẹ̀ lárúbáwá yìí ẹjọ́ kọ́ lọ́kọ́ ẹ̀kọ́ wọn á mọ̀ yìí pé ṣẹ̀rí àwọn kò sí bàbá ńlá ẹni tó bídà tó lè bá wọn lo ṣẹ̀rí àwọn tó ń padà sí Nàìjíríà yìí. Láíláí. Ṣẹ̀rí àwọn lágbára ju tẹ̀kún alára yín lọ ẹ̀yin dẹ̀fẹ̀ jẹ́ pé tí ẹ fẹ́ ti àwọn èèyàn sínú àgàjà aburú sínú ṣẹkẹ́ṣẹkẹ́ ayérayé tó bá ń ṣe ọlá ọmọkùnrin yìí tó ń jẹ́ ta lọ́lọ́run tí Ọlọ́run ti pàṣẹ tí kojú tó àwọn èèyàn míì tuntun máa la ìgéèmù tó wọn bílíìfì pé ó tako ìrìn àjò yín ṣùgbọ́n gbogbo nǹkan lé ayé Ọlọ́run ṣe ó pin dọ́gbadọ́gba ó ti pin tán ó ti pin ẹni tó bí ẹni tí Ọlọ́run fẹ́ lò nìyẹn fún mẹ̀sáyà àwa ọmọ Yorùbá ní Yorùbá tó kù tí sẹ́ńtúrì máa fi parí ṣùgbọ́n kò yé púpọ̀ wọn bọ̀ ọ̀nà tọ́lọ̀ ń gbégbà ló yà ìdálẹ́nu ẹni bí rọ́ọ̀dù lọ fógun ọdún ọjọ́ kan tó tó gbá ìdòtí tó dé bá ẹ wo ọba Olúwo ẹ wo gbogbo àwọn ọba tí wọ́n padà nù ẹ wo gbogbo àwọn ọba tẹ̀lé tí wọ́n padà nù yẹn ẹ béèrè pé kí ni ìdí tí wọ́n ṣe rí wọn mú orí ìrìn wọn má bìlí pé gbogbo òṣìṣẹ́ ẹ̀kọ́ kìíní yẹn tó lọ sọdà nù wọn ò ní mọ̀ yìí pé ìmí ìwà òṣà mí ìwà tó dé pé ìlú ló ń ṣiṣẹ́ fún ìmí ìwà àdúgbò ló ń ṣiṣẹ́ fún ìmí ìwà inú ilé ìdílé kọ̀ọ̀kan ló ṣiṣẹ́ fún wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti ní kọ́ lọ fi tù nù pásítọ̀ mi ti gba gbogbo ẹ̀jọ́ lọ́wọ́ òun tí ń lò fi ṣe ẹ̀ṣọ́ ara ó dẹ̀ tàn wọ́n. Ọlọ́wọ́ ò ní jẹ́ kára oko gbọ́n kára alẹ́ lè máa rí ohun tún jẹ bí iṣu. bẹ́ẹ̀ ni ó pọ̀ bẹ́ẹ̀ so Ọlọ́run léjè nìkan ló lè tọ́ wọn tó kù tó lè là wọn lójú inú àti òye inú wọ́n ti dè wọ́n mọ́ ní ìgbèkùn ni kò ń ṣe ojú lásán lẹ́dí tí wọ́n fi ń ṣe àṣàlájò àbí ìgbìní kọ̀ọ̀kan tó ṣe gbófẹ́ lójúmọ̀ ọba tó nílé ayé gbogbo ra fún yín. wọ́n ti mú wọn ní ìmú ni níjẹ́ tó ní kálukú bá ń jáde kúrò nílé ẹ̀sẹ̀ ẹ̀ẹ́dúkú bí ẹ̀wọ̀n máa la èpè ló tún máa gbé wọn ṣẹ́ ni ó tún máa gbé wọn ṣẹ́ ni. ẹ fẹ́ mi náà fi sàmúntì mo ti ẹ̀fẹ̀ kú òlù yìí ẹ bá mi tòwé kí n tiẹ̀ kú òkèmí náà lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ lásán country toro àwa ń bí báyìí gbogbo èyí tẹ́ ẹ wà lọ́wọ́ ẹ̀rọ yìí ẹ̀ fún wa bí dáadáa. ẹ wo Libya tàwa yìí ẹ bá pẹ́ nǹkan pé nípa àwọn kan pè nípa Libya pé ní wọ́n ti bẹ̀rẹ̀ láti máa kọ́ wọn ìjọba mọ àwọn èèyàn tó ti kó ní ìjẹta sí èní mo fi eléyìí máa gbà fún yín ní state kan wọ́n dẹ̀ kó 3,000 something èèyàn wọn ti dáwọ́ dúró oríṣiríṣi ọ̀nà ló ń gbà sọ fún wọn náà fẹ́ ṣe election wọn náà ṣe election wọn náà fẹ́ ṣe election wọn ò dẹ́ ṣe election ẹlòmíì tó ní ìwé ìgbéjì lọ́wọ́ tó ní ìwé community ìwé ìrìn ìnà ẹgbẹ́ ọtún tẹ́ndẹ̀ ọtún béèrè pé ta ló ẹni tó ṣe fún wọn ọtún kó gbogbo wọn ni. ọwọ́ ní ilé àwọn òfẹ́ yìí lù ṣe bí mùsùlùmí ni wọ́n ó ṣe jẹ́ pé ní gbogbo wọn ṣe lè ẹ̀yin wá mú títí ìran ti yín sádànù ṣègùn ti ní tó bá jẹ́ pé ìṣẹ̀ṣe yìí ló ní pé kọ́ máa fi wò wá sùn tára ọba ti múra lọ́wọ́ ní kẹ́ má ṣe ẹ̀sìn. ọwọ́ lárúbáwá yìí mo lọ rẹ́ mo fẹ́ ra ẹyẹlé mi fẹ́ rò sí ẹ̀jẹ̀ wọ́n bí mi lè pé ṣé mo fẹ́ fi ṣe ètùtù ní
ṣé mo fẹ́ fi ṣe dùá ni àbí kẹ́lẹ́ mọ̀ pé wọ́n fúnra wọn ní ìṣẹ̀ṣe tuntun wọn àbí mo fẹ́ máa sìn àbí mo fẹ́ jẹ́ ẹgbẹ́ ìbéèrè. ibi ajá sí náà. ẹ̀yin kan wá jókòó síbi kan ẹ wá sọ pé kó má ṣe ipẹ́ ẹbọ ọlọ́run ṣe ipẹ́ iná pẹ̀lú ẹlẹ́bọ ẹ wò ó ẹ máa ṣe wọn tẹ́lẹ̀ ṣe náà ni wàláì kí ni wọ́n fi ẹ ṣe wọn tẹ́lẹ̀ ṣe ni. bẹ́ẹ̀ ni Jésù ni wọ́n sọ nípa ti tèmi pé mo ṣe wọn tí mo lè ṣe. tí ọdún yìí máa fi parí ẹ tí máa wọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti máa kó ní Islam àti jínú kìrìsẹ́nì ẹ máa ríran wò ẹ máa kú wájú. Ọmọlára ẹ ti pẹ́kẹ́ tó jọ ìdí wa Ọmọlára Ọládìméjì mo ti ń round drop dọ̀ díẹ̀díẹ̀ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ṣẹ́ àwa tá a jẹ́ akọ́ ìbínú. Islam ẹ̀sìn tó dáa ni èmi ń ṣe ó dẹ̀ gbèmí mo ráyọ̀ ń bẹ̀ àwọn èèyàn dẹ̀ ń ráwò kó ṣe dáadáa èmi ò sọ pé màláìkà ni mí o torí lójú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹni bá ti gbẹ̀rà báyìí màláìkà ni kò násẹ̀sì sí gbèsè ayé ẹ̀ mọ̀ lójú ẹlòmíì lójú àfáà mi. ọ̀rọ̀ dàbí pé bẹ́ẹ̀ ṣe sọ pé tìyín nìkan lọ́nà kí n wá bọ́ sórí program kí ní gbogbo obìnrin tí ò bá ti bojú inú iná náà ń lọ obìnrin tí ò bá ti gbẹ̀rà inú iná náà ń lọ ṣọ́lọ́ ń sọ pé ẹni bá bojú nìkan ní máa wà lùjọ́ náà Ọlọ́run dẹ̀ ti sọ pé òun lòun mọ ohun tó ń gbà lérò kó tó ṣe gbogbo wa ní ẹlẹ́yàmẹ̀yà àtẹlẹ́sìmẹ̀sìn kí ló wá dé kí wà kẹfẹ́ fi wàhálà pa wá nílẹ̀ Yorùbá kí kálukú dirẹ̀ ẹ̀ mú ẹ ti gbọ́ Yorùbá lè mi o èmi ò dẹ̀ lè sọ lónìí kún sàpò ya kan o ẹ̀yin tẹ́ ẹ torí ẹ̀dẹ̀ ẹ wá sá lọ ẹ̀dẹ̀ bí ẹ̀dẹ̀ bá lè yín ẹ̀dẹ̀ yìí náà lè máa padà sí ẹ̀dẹ̀ yìí lè máa padà sí ojú òní ti gbogbo wa o gbogbo ẹ̀yin tí ẹ dá sétò lẹ́nu hello ma. ẹ káàbọ̀ sórí ètò. ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ mà. yes ma. à ń gbọ́ yín o. direct call ni. hello ma. hello. hello ṣe ń gbọ́ mi mà. ẹ tètè sọ̀rọ̀ pàápàá direct call yẹn máa já kọ́ yín ni. ẹ kú fẹ́ mú kí yín gan-an Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ ní ráburú lágbára Ọlọ́run wá yóò ní ká yín ọ̀nà Ọlọ́run tẹ̀ ń ṣe ìlágbára Ọlọ́run á fún yín ní ládá tó dáa lágbára Ọlọ́run tẹ́ rí àwọn èèyàn wa àwọn ọmọ Yorùbá wọ́n ti kó wa lẹ́rú tán. hello. ẹ kalẹ́. ẹ kalẹ́ ẹ káàbọ̀ sórí ètò. nǹkan tí mo jẹ fẹ́ sọ ẹ jọ ṣe bí ẹ kéwú díẹ̀ àbí ẹ má bínú ìbéèrè tí mò ń béèrè reason tí mo ṣe ń béèrè ni pé ṣe mọ̀ pé nípa àwọn orúkọ ẹ̀sìn tá à ń sọmọ wa ńlẹ̀ Yorùbá bóyá tọ́pọ̀lọpọ̀ bá tiẹ̀ mọ̀ tún mọ orúkọ tí wọ́n ń sọmọ bóyá wọn tẹ̀ mọ̀ orúkọ Arabic tọ́pọ̀lọpọ̀ bóyá tán bá mọ̀ tún mọ̀ bóyá wọn tẹ̀ ní sọmọ wọn lórúkọ Arabic ni ẹjọ́ tẹ́ bá lè bá a ṣiṣẹ́ lé lórí mà. àti pé ìgbà tán lọ́mọ bá ti bímọ náà wọ́n á gbéwèé ìtumọ̀ wá bọ́n ṣe fẹ́mi nìyẹn ìgbà tán gbórúkọ Lárúbáwá mo ní ti Yorùbá ẹ̀dà ẹ jẹ́ ń wo ìtumọ̀ kí n tó sọmọ mi lórúkọ. ọ̀pọ̀lọpọ̀ ní béèrè. bẹ́ẹ̀ ni o látara pé ó ti bẹ̀rù adarí wọn o kò ní béèrè o. wọ́n béèrè àwọn àfáà kan mú orúkọ kan wá pé mukutau kí ni ìtumọ̀ mukutau bá sọ ìtumọ̀ mukutau pẹ̀lú mi a ní kán bò ń torúkọ sọ ni tẹ́ bá tẹ̀lé má bá tọ̀túnmọ̀ àwọn orúkọ yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ní Yorùbá àwọn àpáàtì wọn ni àwọn ń kọ́ àwọn èèyàn ní pé wọ́n ti máa fi èdè Lárúbáwá kán máa fi kọ́ gbogbo àwọn èèyàn tó jẹ́ pé èdè Yorùbá tẹ̀ ń kàn dẹ́mu yẹn òun náà lẹ́sìn kọ́ àwọn èèyàn ní ẹ̀sìn tiyín òun lẹ́sìn kọ́ àwọn alárúbáwò ti máa kọ́ wọn ti máa fèdè Yorùbá kọ́ yín ní kínní ní ẹjọ́ ẹ máa bá a sọ túmọ̀ àwọn orúkọ mùsùlùmí yẹn kẹ́ máa sọ pọ̀pọ̀lọpọ̀
wọ́n á mọ̀ tún mọ orúkọ tọ́pọ̀lọpọ̀ wọn jẹ́ wọ́n á mọ̀ tún mọ orúkọ tí wọ́n jẹ́. Okay sir, ẹ ṣé gan ojú òní tì yín ẹni máa sọmọ. Ohun tó ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ orúkọ ò ní pé tí lárúbáwá sọ pé irú mufutau táwa ń pè yẹn ó lè jẹ́ muftor ṣe rí pé ó yàtọ̀ muftor irú kasim wọn á ní kasim kozim ní lárúbáwá ń pè ló máa fi ní mínì lọ́dọ̀ títí wọn bọ̀dá bá ti pè ní kasim irú Daoud wọn á ní Dáúdà ṣé ẹ ti rí pé mínì tó máa fún wa ọ̀tọ̀ ni irú Ablatif ọba ọlọ́rẹ ọba aláàánú ẹlòmíì lè ní Látífù Yusuf òun ni wọ́n ń pè lọ́hùn àwa ní Yusuf Àmùdání ṣé ẹ rí ibi tá a ti gbé gbági gbogbo àwọn orúkọ Islam ló ní mínì tó dáa o Abdulhakeem ọba ọ̀jọ̀gbọ́n bọ̀ Hakeem onímínìmí tó máa gbé jáde so gbogbo àwọn nǹkan yẹn. Hello. Àmọ́ àlékún ẹ̀yà. Wàlékún sálà ẹ káàbọ̀ sórí ètò. Ìyá mi kú ètò náà gbàdúrà yín o. Àmín Ọlọ́run. Èmi ni mo sọ fún yín pé mo wà ní Arab country ńjọ́ yẹn. Mo ti ní orúkọ tí ẹ̀zọ́ ni mo fẹ́ dá sí. Náà. Tí a máa ń pe Nàìjíríà tá máa pe táwà tá ń pè yẹn orí wá ló ń jẹ́ táwà bíbà dàrú country wá. Táwà wà máa bọ̀ nísìsiyìí wá nísìsiyìí. Ìsísì ló ń jẹ́ táwà èdè àràbù. Àwọn òfin pé táwà àwọn òṣòrúkọ táwà tiwa. A máa pe Ahmed sáà bá pàdé wọn pé Ahmed bí wọ́n fi máa dọ̀ Ahmed ó máa fà létí gan. Bẹ́ẹ̀ni. Torúkọ ẹ̀ oríṣiríṣi ni ó fi yàtọ̀ sí ti Nàìjíríà gan bàjẹ́. Bẹ́ẹ̀ni. Ìgbà tí ò ṣèdè wa. Yàtọ̀ gan kọ́lọ́run gbà wá ni. Ìgbà tí ò ṣèdè wa kì í ṣèdè wa ó máa yàtọ̀. Kọ́lọ́run jọ àìmọye orúkọ ọmọ ẹlòmíì tó ṣe é pé. Bọ́lá fẹ́ pe sídìí káàkiri wọ́n fẹ́ pe sídìí sídìí wọn ní sídìí ìkọ̀. Sídìí ìkọ̀ ló máa fi pe sídìí sí ni o tó máa tàn létí wọn. Kàfọ́ àyè láti ìfọ̀fà láti ìfà á máa fà á tó máa gùn. Ó dẹ̀ ní mínì lọ́dọ̀ títí wọn lọ́hùn àwa pé tiwa láti fat láti fa láti. Bẹ́ẹ̀ni. Ọlọ́wọ́n. Kàwé máa pe Muhammed báyìí tó ló gba àkọ́bí wọn bẹ́ẹ̀ Muhammed náà fẹ́ Muhammed. Ẹ̀wọ̀n yàrá àjọ àkọ́lọ́ kó sàrùn Nàìjíríà ni o kó sàrùn àwa Yorùbá ni o kó gbà kan lọ́wọ́ gbogbo tó tẹ̀lé kọ́lọ́ ẹ̀yìn náà kún ọ̀tẹ̀ máa gbà lọ́wọ́ wọn náà ẹ̀yìn náà kún wọn ọlọ́run gbà fún yín pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yìn kan bínú ayé o pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ gbọ́. Láti parẹ́ jáde tó kù sí wàhálà mo ní kí n dá sètò lálẹ́ yìí ni ẹ máa sọ̀rọ̀ lẹ́tà fẹ́ gbọ́. Ẹ ṣé mo dúpẹ́. Òun làwọn ará Lárúbáwá tún bá a pè wọlé yẹn o. Tí wọ́n bá sọ pé Khadijat for example nsìn Alimat àwọn kan tún sọ pé Ṣàdíà dẹ̀lélẹ́yìn ìlú ní ìlú náà pè ní Ṣàdíà látara pé Alima yẹn ìlú Ṣàdíà yẹn ló ti wá àbí báwo lẹ̀yẹn ní mímọ̀ ṣe tán sọ tí n bá ti gbé gbági ẹ kọ̀rẹ́ẹ̀tì ni ìtàn ìlú mi kọ́ ni. Ẹ jọ̀ọ́ gbogbo orúkọ Islam orúkọ àwọn ànábì Ọlọ́run ni but pronunciation ti wá ń bí báyìí òun ló fi máa ń túmọ̀ sí pé wọ́n ní mistura anga ni lárúbá tó bá dẹ̀ fẹ́ pé mistura ó ti yé so gbogbo àwọn nǹkan yẹn èdè tá a fi ń sọ ló fi di pé ó yàtọ̀ wọn ò dẹ̀ sọ pé ká sọ ọmọ lórúkọ ká má ní ti Yorùbá Àkànjí Adéwálé Àrẹ̀mú Ìgè gbogbo ẹ̀ lóríṣiríṣi mo mọ̀ pé ní ìsìn àwọn àfáà mi ò ní sọ èmi sọ tèmi o torí ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ̀yìn ó ń da gbogbo àwọn ọmọ mi lólóríkì
a lè sorúkọ ọmọ ká má wòríkì sí torí Yorùbá ni wá lánàá kan tá a bá ń sorúkọ ọmọ wọ́n á gbé iyọ̀ wọ́n á gbàdùn wọ́n á gbóyin wọ́n á gbérèké wọ́n á tọ́ gbogbo ẹ̀sọ́ ọmọ yẹn lẹ́nu káyé ẹ̀ bá lè nádùn kó gbogbo ẹ̀ dá ẹ wá wò ó sì àìmọye orúkọ mi tó ṣe pé mínì tó fún ọmọ òun lọmọ fi ń ṣe dáadáa tó ń ṣe kiri òun lọmọ fi ń ṣe dáadáa tó ń ṣe kiri lárúbáwá sọ riscot ẹ̀yàn ní rí sí ó yá rí sí o ẹ bá ń pe rí sí rúkọ́ọ̀yà wọ́n sọ ọ́ di rúkà Yorùbá tún ní rúkèrúdò ṣe rí bí a ti bára wa ìgbà kì í ṣèdè wa kì í ṣèdè wa ni òun ló ṣe ń fún wa ní àwọn mínìmí ihun tó yẹ káwọn àfáà kan bá wa túnṣe ní ẹja rádaràda yìí tí yóò kàn wọ́n náà ń gbámú kiri Yorùbá náà ń pe bí o ó ní kálukú lọ pé oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀kọ́ ìbínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi pín ètò yìí mo kí yín o àrọ́mọdọ́mọ yín Ọlọ́run á yẹn ní retí gbogbo ẹ̀yin tó yẹ kó tẹ́lẹ̀ àbá ti bẹ̀rẹ̀ ètò ẹ máa fi ogbon tẹ́ ń ṣe kalẹ̀ ẹ máa wá tẹ́tí ni kò sí ohun méjì o fọ́lọ́wà kọ́ mò ń wá o mi ìdẹ̀wò owó mi ìmọ̀tanáìsì mi jẹ́ kankan àní ọ̀rọ̀ ọ̀ràn ti tèmi ló jẹ mí lógún mo ti mọ̀ pé Ọlọ́run lélẹ̀ àti ń sì adẹ̀ ń bẹ̀ àmọ́ ṣẹ́ṣẹ́ wá sọ wípé kí n jókòó gbogbo ọjọ́ ayé mi kí n máa fi ṣèròrí nípa Ọlọ́run ni ohun tọ́lọ́run bá dá lè máa ṣèròrí torí mi ì lè rorí nípa Ọlọ́run ihun tọ́lọ́run bá dá tí n bá ti rí báyìí màmá kábàárọ̀ Ọlọ́run pé Allahu Akbar títóbi rẹ̀ Ọlọ́run o Allahu Akbar títóbi fọ́lọ́run ni lédè Yorùbá ẹ̀ẹ́dẹ̀kìbíir títóbi fọ́lọ́run ṣé ẹ gbọ́ sáǹdì yẹn létí àtẹ̀kìbíir Allahu Akbar kabira ṣé ti gbọ́ tá a bá kí wa pé ajé àwọ̀ àwọn anẹ́bọ ni tó bá ṣàdúrà tẹ́ bá náṣẹ anẹ́bọ ni wọn láwọn oníṣègùn ló ń lò ṣe bédè Yorùbá ni ẹ kó ṣì dànù kẹ́ ẹ wá bí gbà Yorùbá ni mí Yorùbá nìran mi fún àǹfààní ẹ̀yin tí orí yín pé tọpọlọ yín ṣiṣẹ́ tẹ́ fẹ́ pè mí sí àwọn àkíyèsí kọ̀ọ̀kan tàbí ẹ tún ní àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá a lè jọ sọ ẹ pè mí sórí nọ́mbà 08102893269 08102893269 ẹ̀yin obìnrin èmi ò ní ẹ má tẹ̀lé àṣẹ ọkọ yín o ẹ tẹ̀lé àṣẹ ọkọ o nítorí pọ́n sọ pé gìgìnẹ́sẹ̀ ọkọ wa òun làlùjọ́nà obìnrin wà gbogbo apọ́kọlé gbogbo abọ́kọ jìyà kò sẹ́ni méjì tí a fi jọ àfi Kádíjà kò sẹ́ni méjì tí a fi jọ àfi Àìṣà àmọ́ ṣá ń tọ́lọ́wọ́n ọba dání wáyé káràkítà yín kẹ́yìn náà dẹ̀ tún àníyàn yín ṣe àníyàn ló bá yí ẹlòmíì jẹ́ tí wọn ò fi rí pé ó nógo rárá nítorí pé àníyàn ò dá sí gbogbo nǹkan rárá àníyàn máa tako gbogbo olóríire ni ìyí tó o bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó rí pé nǹkan tí mò ń ṣe ó bá tálẹ̀tì mi mu ṣe káwọn èèyàn rí pé ó rí ṣe mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n gbogbo ẹ̀yin pòfẹ́sọ̀ tẹ́ ẹ nílàákàyè nílẹ̀ Yorùbá tẹ́ ẹ ti kàwé torí yín pé tẹ́ ẹ jọ́mọ Yorùbá ẹ bá wọ ọkọ ìtàn Yorùbá lédè Yorùbá ẹ kọ sínú inú àwọn storybook lóríṣiríṣiríṣiríṣi mo bẹ̀ yín ni ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ káṣà Yorùbá má parun kíṣe Yorùbá má parun ẹ bá wa kọ gbogbo ìtàn àwọn tó ti lọ gbogbo bí wọ́n ṣe bílẹ̀ Yorùbá ṣe wá gbogbo bí wọ́n ṣe tò kò sẹ́ni tó gbọ́n tán o ẹ lọ bá bàbá Òpìtàn nílé Ọ̀yọ́ Báṣọ̀run Òpìtàn bàbá yẹn mo tiẹ̀ ti wá rí wọn online ti pẹ́ gan gbé fún mi tí mo dẹ̀ tí ò ṣe kinní ni kí wọ́n kọ gbogbo àwọn ọ̀tàn gbogbo àwọn arágbára gbogbo ọba tó ti jẹ yàtọ̀ sí àwọn ṣàkùṣàkù ìkọ̀ọ̀kan sì tán láwọn ẹ́míà gbogbo ọ̀tàn yẹn ẹ bá wa kọ́ ìsìn yẹn káwọn ọmọ wa kọ́ máa kà á kí wọ́n mọ̀ pé ìran ni wá kò sí bá a ṣe pé a bá ka Kùránì títí kò lè kọ́ wa láṣà Lárúbáwá gbogbo bọ́lọ́wọ́n bá ṣe bí ànábì bó ṣe ń jíṣẹ́ bó ṣe mọ̀ àdúrà tá a lè ṣe àwọn ọgbà àwọn àwo ẹ fún wa ní history Yorùbá ẹ bá wọ kọ̀tàn Yorùbá ẹ kọ́ sí lédè Yorùbá ẹ kọ́ sédè òyìnbó náà torí àwọn ọmọ Yorùbá tí wọ́n gbọ́ English o ẹ lè kọ́ English
mi ì lè ka English kó fún mi ní mínì tí mo fẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí bó ṣe lè gbọ́ English tó o bá kà kò lè fún ẹ ní mínì tí Yorùbá máa fún ẹ tó bá kà ilà wa ń bá ká Ọlọ́run ló ṣe mí ní Yorùbá o ẹ sọ̀tàn gbogbo wọn ẹ sọ̀tàn gbogbo wọn ẹ sọ̀tàn gbogbo wọn ẹ jẹ́ ká máa kà káwa náà lè ríran ríra wa pé ha ṣé pé ràn ni wá ẹni tí ò bá ní kà ò ní kà ẹ ṣe pé kí àáfàá wá kà ẹ ṣe kí pásọ̀ wá kà ẹ ní kó ní ṣẹ̀ṣẹ̀ wá kà ìran Yorùbá lẹ ṣe é fún torí àwọn ọmọ wa tó ń bọ̀ ẹ dẹ̀ gbégbèsè nílẹ̀ Yorùbá yìí àwọn skul tó wà ẹ gbégbèsè kán má yọwọ́ kí là ń kó Yorùbá kúrò nínú sílábọ̀sì o pẹ́pẹ́kẹ́ don't speak vernacular don't speak vernacular gbogbo ìyàtọ̀ ẹ fi jèmi láyé lórí èdè òyìnbó lọ́dọ̀ tí mi mọ́wọ́ tí mi mẹsẹ̀ tẹ́ torí èlù mi lùkulù Ọlọ́run àforíjì gbogbo tíṣà yẹn o àmọ́ ṣébi náà ṣe fún wọn àmọ́ ṣe fún wọn o wàláì mo ṣe fún wọn tó bá ti wá kan bí Yorùbá wọn á ní ó yá máa bọ̀ torí Ọlọ́run kún mi lọ́wọ́ lórí èdè Yorùbá ṣé ká fà mí sórí nǹkan ni àbí kí ni mo dúpẹ́ pé òkun bá dúpẹ́ lọ́wọ́ adániwáyé mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣọlọ́kọ̀ mi wá sáyé ojú òní ti gbogbo wa inshallah rahman lukratulahi ta'ala Islam peace of religion ni àwọn alákatakítí ìwèrè kan tán bá wà nú ẹ̀ lẹ́nì tó ń dà láàmú Ọlọ́run bá wa palẹ̀ wọn mú ẹ̀sìn òfàjà ńlẹ̀ Yorùbá o ẹ̀sìn òfàjà kí kálukú ṣe tiẹ̀ kí peace reign ni o àfàtàmọ́ àtàmọ́ ẹni tí ò bá mọ kéwú ẹ jẹ́ kó ké bó bá ṣe ké kì í ṣe díẹ̀ ẹni tó bá dẹ̀ mọ kéwú kó mọ̀ sápá rẹ̀ Ọlọ́run á ṣe dáadáa fún wa fẹ́ lọ sùn hello ẹ káàbọ̀ sórí ètò ẹ kálẹ́ o ẹ kálẹ́ sà àkó àtàárọ̀ o àtàárọ̀ nìyẹn ẹ jọ ṣe ebi ẹlẹ́hà ni àbí. ẹlẹ́hà ni orí ètò lẹ́wà o. mo rò pé tí ẹ ti dágbére mi náà ṣe wò yín tán ni. àfi sùúrù mo rò pé ẹ ti lọ. kóòlù tún ló tún wọlé ẹ lè pè mí padà lẹ́yìn ètò tẹ́ bá ní tẹ́ fẹ́ sọ. òkè ẹ sì tún wà lórí ètò èmi ti rò pé kódà gẹ́rẹ́ ìmọ̀ pé tún wà lórí èmi bí mo ṣe rí pé ẹ ń dágbére báyìí èmi náà bá hàn fún sẹ́ẹ̀. àwọn èèyàn ti tún pè wọlé ni wọn jẹ́ ń kó ń bẹ̀ bọ̀rọ̀ ni. ọ̀rọ̀ wà ìyá o. ẹjẹ́ ìṣetán ṣẹgbọ́n ẹjẹ́ ìṣetán. ẹjẹ́ ìṣetán. tọ̀ ọ̀dà tẹ bá ṣe tán. ojú òní ti wà Ọlọ́run àti rí tèmi ṣe o àti dúpẹ́ pa àbẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì àbẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba àparí ẹ̀ pẹ̀lú alhamdulillahi rabbil alamin àwa parí ẹ̀ pẹ̀lú gbólóhùn ọpẹ́ àfi ayọ̀ parí ẹ̀ Olúwa ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ẹ type tẹ́ ẹ share tẹ́ ẹ love tẹ́ ẹ like ire òní tán nú ilé gbogbo yín ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yé etí yín ò ní di tá a bá rá àwọn kọ̀ọ̀kan tí wọ́n tún gbọ́ mi yé Ọlọ́run á bá mi la etí wọn á gbọ́ mi yé ètò yìí dá lórí pé kíran Yorùbá ríran rírẹ̀ ká lajú ká ríra wa ètò yìí dá lórí pé ẹ gbọ́dọ̀ condemn ran Yorùbá ètò yìí dá lórí pé a gbọ́dọ̀ ọmọ Yorùbá ò gbọ́dọ̀ ríra wọn pé ọ̀tá ni nítorí ẹ̀sìn ètò yìí dá lórí pé àníṣe gbogbo àwọn tí wọ́n ń fi ẹ̀sìn bojú tí wọ́n ń ṣiṣẹ́ ẹbí kọ́lọ́n bá wa tú wọn sílẹ̀ kọ́lọ́n ṣe kó tú àṣírí wọn gbogbo àwọn tí wọ́n ń kùwàkiwà tó yẹ pé wọ́n fi wá ń rẹ́ ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ dúró nítorí tọ́lọ́n tàná wọn sàlàsálà tẹ́ ẹ kì í ṣe alákatakítí àti gbogbo máṣúmátò nínú ẹ̀sìn gbogbo àwọn tó bá náà wọn máa de ògo obìnrin mọ́lẹ̀ Ọlọ́run á tú wọn láṣìírí á di àwọn náà mọ́lẹ̀ la hawla wala quwwata illa billahi al-azim la hawla wala quwwata illa billahi al-azim. wàlá èdè Yorùbá dùn o Yorùbá tó mojú tó mọ́ra ṣé àti ẹni bóyá torí pé mi tiẹ̀ wá níye wa ni òun ni mo ṣe láìkí èdè mi gan ustaasi kan pè mí wọ́n ní táwọn bá ń go program mi wọ́n náà wọ́n máa ń rí pé èdè Yorùbá mi Ọ̀yọ́ ni
mo ní kí lè rí wọn ní Yorùbá yẹn sáǹdì mo náà mọ Ọ̀yọ́ ni wá Ọ̀yọ́ làwọn bàbá wa ti lọ tẹ̀dó sí Ẹ̀gbádò lọ́hùn òun ṣe wá ń kí wá pé ọmọ erin arókèkórè oréjì kórè ní Ọ̀yọ́ làwọn ti sọ̀tàn yẹn fáwọn akótó nípa àwa tiẹ̀ móríkì ìwọ tí wọn sọ̀tàn fún àtiwọ́ tó sọ pé ò fẹ́ bọ́dà nípa àtàn ò fẹ́ mọ̀ nípa ayé ìdílé ẹ tó bá tásìkò kan àsìkò kan ń bọ̀ tí wọ́n máa bèrè pé ó yá àwọn nǹkan kan wo ló lè sọ nípa ìdílé ó yá koríki ilé ẹ koríki ìlú ẹ sọ̀tàn nípa ìlú ẹ ṣe báyìí nípa ìlú ẹ ẹ má sọ wọn á fòfin gbé yín ìgbà yẹn ń bọ̀ Ọlọ́run á gbẹ̀tọ́ wa fún wa Yorùbá nation máa wáyé Ọlọ́run ló mọ̀ gbà àti àkókò gbogbo ìgbà tó bá máa jẹ́ kọ́nọ́mà ẹ̀kan fi wá ṣàwátì ògo adúláwọ̀ ni kó ṣojú gbogbo wa a gbọ́dọ̀ gbàtú sílẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run bàbá wa tí wọ́n fẹ́ búra fún bàbá wa Tinubu Ọlọ́run o ẹ pẹ̀lú wọn o ẹ lò wọ́n ní sábàbí fúnran Yorùbá ẹ fi ìfẹ́ Yorùbá sí wọn lọ́kàn jẹ́ kán rí dáadáa ṣe fún wa jẹ́ kán rí àlùbáríkà àtòrè àtògo kó wá sílẹ̀ Yorùbá fún wa kọ́lọ́ má ṣe wá ní a máa ma fi president kan yin president ṣé ẹ ti rí ìta lọ́lọ́ ìdánìkan bá tún sọ pé ìgbà Buhari tún da ikú ni o ìdánìkan bá ní ìgbà Buhari ṣé cashless la máa ní ó da ṣé kòró la máa ní ó da ṣé COVID-19 àbí SARS la máa ní ó da ẹwà dúró nǹkan tí àwọn kó wá Ọlọ́run o bá wa kọ́ ìjọba tó ń bọ̀ mọ́ ṣe o gbogbo ohun tí à ń jẹ̀ràn ẹ̀ nílẹ̀ Yorùbá tó ń dá rúkèrúdò sílẹ̀ tó ń dà wá láàmú Ọlọ́run ẹ̀ lò wọ́n sábàbí fún wa làkàlọ̀ wà láàkú wọ́tà ilábìlà àlè lásìn ربنا تقبل منا كنت سميع عليم ربنا تقبل منا كنت سميع دعاء ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم صلى على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد آمين a pàdé láyọ̀ ọjọ́ òní tiwa o a ní rí ń gbé sọ̀rùn bí ò ṣe bí ọmọ kò máa ní ìjẹ̀mí àmì kò kú ní ìjẹ̀yìn táráyé bá sọ pé wèrè kan wọjà kò kú ní ìjẹ́ gbogbo wa.